Kùránì pé èèyàn bá lo ìbọn ríran. ẹ kó dúró kó yìnbọn fún kó máa kà Kò dẹ̀ sí ìbọn bí. kó dúró kó yìnbọn fún kó máa kà ṣe bá fa ni mi kó dúró kó yìnbọn fún kó máa kà á kú tú ẹ Ọlọ́run gan sọ fún wọn àyà tó kàn ohun táwọn àyà yẹn kan lè ṣe fún ni pé aṣọ tí kò ní fi débẹ̀ àbí tí wọn ní fi rí tiẹ̀ wò bọ̀ tí pé àyà kan bá wà tẹ́kọ̀ máa yìnbọn fún tẹ́ pé kò ní wọlé wọn kó dúró kó yìn fún. so bàbá Megida so gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ pé ẹ gbọ́ mo ní mo fẹ́ bá yín tún béèrè yẹn gbé so Quran verse yìí mo ti gbé wáyé so èyí dẹ̀ lè máa fi ṣe ẹrí screen mi ṣá so tí Quran verse yẹn sọ pé wọ́n rán Muhammadu kó jẹ́ aláàánú sí gbogbo ayé. àníṣe ẹ mọ̀ tu tí ẹ fẹ́ tu Megida ẹ̀ka ẹgbẹ́ sókè. ó ní a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim kulli rabbi sidna ilma wa ma arsalnaka ila rahmatan lil alamin. ṣé ń gbọ́. à ń gbọ́ yín àwọn tí kẹ́ ẹ tú náà nìyẹn. n tó ń sọ ni pé àárín ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú àánú rẹ̀ sí gbogbo ayé pẹ̀lú àánú la fi rán Muhammad sí gbogbo ayé sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ni so ẹ wá ẹ ṣe sallallahu alayhi wa àti gbọ́ bàbá Megida so now ìbéèrè tẹ́ wá tó pẹ́ rí lórí ètò tẹ́ ẹ bá pàdé níjọ́ yẹn ó ní pé dáadáa tí Muhammadu wá gbé tó gbélé ayé ṣe 5 tá a lè rí pẹ̀lẹ́ rí ni o tó gbélé ayé ṣe ó ní ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ àfàtẹ́ sọ pé rí níjọ́ yẹn so ìbéèrè yẹn ni ẹ̀yin náà wá sọ pé fẹ́ bá wa dá sí pẹ̀lẹ́ rí. ọ̀dọ̀ títí yóò ní ti wá kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ẹ̀yin gan ní ti bẹ̀rẹ̀ gbogbo tí ń jẹ́ ara yín Muhammadu ní nǹkan ara yín tẹ̀ ń wò yẹn. ẹ jọ ẹ jẹ́ pé ká enjoy mọ ẹ máa tẹ̀síwájú lọ Muhammadu ló jẹ́ kí a ní ara ẹ tẹ̀síwájú sallallahu alaihi wasallam ẹ ṣe ẹ tẹ̀síwájú. inú tí ànábì ṣe tó jẹ́ dáadáa nù tó jẹ́ pé ó fi jẹ́ àánú fún gbogbo àgbáńlá ayé àánú àkọ́kọ́ nù. ó ní. àfa ẹ jọ so tí o bá ṣe Muhammadu àní ní apá àní ní ojú àní ní ẹsẹ̀ sallallahu alaihi wasallam ẹ tẹ̀síwájú ìkíní nìyẹn ó pẹ́lẹ́ kejì. tẹ́ bá ní kò ní wúlò fún yín. náà ẹ tẹ̀síwájú ó pẹ́lẹ́ kejì à ń tẹ́ bá ní kò ní wúlò fún yín tó ló ní ó ní láyásítà wí asahabu nari wa asahabu lè jannati umul fa'isun ó ní ọmọ àlìjẹ́nà o ẹ lè fi wí ọmọ náà ọmọ náà ẹ sì lè fi wí ọmọ àlìjẹ́nà tó dáwọn tó bí yín wọ́n lè jẹ́ ọmọ àlìjẹ́nà bẹ́yìn sí wáyé kẹ́yìn wá fẹ́ ṣe kẹfà fẹ́ rìnrìn bú kẹwà fẹ́ fi wọ́n. àbá ìfarabalẹ̀ nígbà tí ìṣe pẹ́ mi rédíò àwọn ará mọ́kà tán wà ní mọ́kà tó fi dé náà bàbá àti ìyá ìwọ̀n ò lápá wọn ò lẹ́sẹ̀ àbí ńgbà mọ́mọ́ ṣe dé ló ṣe fún wọn lápá àtẹsẹ̀. ẹ fún yín ní volume ẹ fúnra yín volume. àníṣe mo nígbà tí mọ́mọ́ ṣe dé ló ṣe fún ìyá àti lápá àtẹsẹ̀. ọní tí ẹ bá ṣe pé àmì kíni ẹ wí dáadáa ẹ mọ́ gbọ́n lóhùn. lọ ṣé gbogbo ilé ò gbọ́ mi ṣé gbogbo ilé ń gbọ́ mi jáde bàbá yóò bá gbọ́. à ń gbọ́. mo ní ìyá Muhammad àti bàbá Muhammad ṣé ńgbà Muhammad dé ló ṣe fún wọn lẹ́ apá àtẹsẹ̀. wàá gbọ́ dáadáa jẹ́ láyé ọgbọ́n tán sọ ni wọ́n nígbà tó dé ntẹ sẹ́ndì tẹ post yìí ó ní wàmà arsalinaka ila rahmatan lil alamin ó nígbà tó dé lánú gbogbo ẹyin yìí wọn bá ti west product ni wọn bá sọ yín dà. bí ti bò. nítorí pé wọn wò pé. Ayamadéleke ẹni kí wọ́n fún wa lẹ́lẹ́kejì Ayamadéleke ẹ gba máìkì náà alákọ̀ọ́kọ́ ní ẹni kan fún wa lẹ́lẹ́kejì 5 lè fẹ́ gbà tọ́ba ti wá fún yín 5 ẹ wá béèrè ẹ̀rí lọ́wọ́ wọn so ẹ ká dúpẹ́ lọ́wọ́ Muhammadu sallallahu alaihi wasallam tí yóò máa ṣe Muhammadu àní lápá àní lójú àní lẹ́sẹ̀ so alákọ̀ọ́kọ́ nìyẹn fún wa lẹ́lẹ́kejì ẹ ṣe àfa. ẹ fún wa ń dáadáa mi ẹ ṣe ó kù 4 ẹ ṣe. ẹlẹ́ẹ̀kejì ó ní Ọlọ́run ní la'alakum ukunun azim ànábì láláàánú tó ga jù kódà béèyàn bá ṣe Muhammad sallallahu alayhi wa sallam ẹtún ewu yìí sallallahu alayhi ẹyin lẹ́la ànábì béèyàn bá ṣe ànábì sallallahu alayhi wa sallam béèyàn bá ṣe ànábì sallallahu alayhi wa sallam lóòjọ́ kan nínú ìtàn tó sì lẹ́rìí ó ní pé àwọn kan wá gẹ́gẹ́ bí lárúbáwá oko táwọn bá ti rí ànábì wọ́n kàn ní Muhammad
ẹ mọ̀ pé àwọn aróko wọ́n gọ̀ ẹ kàn máa ń sa Muhammadu bàbá Fatimota ọkọ Aisha àwọn kan máa ń mo mọ̀ pé olówó Èkó eri yín pé díẹ̀ kò sọ ni mo ti mọ̀ yín orí yín pé díẹ̀ a ti pàdé láwọn ibì kan rí àmọ́ kò sọ̀rọ̀ ńgbà yẹn ẹ ti rán sáǹdì ó ní pé ìwọ farabalẹ̀ làákàyè nìyẹn máa ń lo làákàyè. ẹ continue. ó ní fàárí fún ní kọ́bùlà à ń tábùdù ní wà máa ń lámúyàrí fún ní fàkẹ́ ìfàyàbùdù wà máa láptòlì jí ní wàlí ìsà ìdàlẹ̀ àbùdù máa ń hùrí dùnmí ní àyùtẹ̀ ìmúna iná láwàrà zákùsùlùkù wàtìlì màtín ọ̀yàn gbúdọ̀ máa mọ yan ni èyàn máa mọ Ọlọ́run téèyàn fẹ́ sìn ni. bẹ́ẹ̀ni ẹ continue bàbá Megida ẹ continue ẹ má jẹ. ẹ farabalẹ̀ ń ya àwọn kan olówó Èkó bó ṣe wà ń Ọlọ́run titi yín tẹ̀yìn ń sìn yìí nísìn kí n kàn wo kí n kàn ní yín tí mo fẹ́ máa ṣe ni pé mo fẹ́ máa bu bàbá Megida àṣì ń bọ̀ ń bẹ̀ yẹn ẹ farabalẹ̀ nǹkan tí mo fẹ́ sọ fún yín ẹ tí jẹ ẹ má jẹ gbàgbé tí mo fẹ́ sọ fún yín ẹ farabalẹ̀ ẹ má push mi ju bó ṣe yẹ lọ n tí mo fẹ́ mú wá gangan ń mú wá fún yín mo ti fún yín ní méjì. ẹyọkan lẹ́yìn fún wa ẹyọkan. mo ti fún yín lẹ́yọkan mo wá fún yín lẹ́lẹ́kejì pé ànábì aláàánú ni aláàánú ni wọ́n ń bọ̀. ẹni sùn ẹ tí sọ wọn tó ṣàánú fún ẹ máa sọ ní lámà fi mọ̀ ló ṣàánú fún bí àwọn kọ bàbá kan bí àyà kan tí ó ń sọ. kò sí bí mo bá ṣe fẹ́ gbé kalẹ̀ fún yín gan mo fẹ́ náà. wọ́n ti sọ ẹ má bẹ àwọn Ayamadéleke àwọn Lárúbáwá oko yẹn tí wọ́n ní wọ́n máa ń ṣe Muhammadu baba Fatima wọ́n ló ṣàánú fún wọn ó jẹ́ méjì ẹ jẹ́ àlọ́ ẹ ṣe. ẹ farabalẹ̀ wọ́n ṣe Muhammadu baba Fatima Lárúbáwá oko gọ̀ báwọn kọ̀ọ̀kan náà ṣe rí láàrin yìí mo kàn rí Muhammad ó kàn ní Muhammad wọn ò mọyì rẹ̀ Ọlọ́run ló wá ní ìjọ tí kan wá dé tó wá wọ ibi tí Muhammad wà sallallahu alaihi wasallam ìgbà tó wá dé ibi tí Muhammad wà ó wá wò pé kí n tó lè gbà ìsìlámù o mo fẹ́ wo ìjẹ́ èèyàn lára àwọn ènìyàn ipe bóyá wọ́n fi nǹkan kan entice mi ni lórí kí n lè gba ìsìláàmù àbí wọ́n ní pé kí n gbà tinútinú mi ni. ẹni yẹn wá wọlé ó wá bá Muhammad ó wá dọ́gbọ́n ó wá ní ebi ń pa òun kan fún un lóúnjẹ kan fún un ní gbogbo ẹ̀ wọ́n á ṣe kínní ó wá lò ọjọ́ 3 lọ́dọ̀ wọn àwọn ànábì wa ń bọ̀ inú ti wá bí àwọn sàábì ànábì pé ẹni yìí kò sì ṣe kankan yìí kan ṣe kínní kan jẹun wa lọ́fẹ̀ẹ́ kò sì gba Islam ó sì ṣe kí lórúkọ rẹ̀ ànábì wa nìkan filẹ̀ ń wá ń lọ ó wá rìn bí ìrìn ọjọ́ 3 ẹ mọ̀ pé ìrìn gbáhùn ó yàtọ̀ sí ìrìn sí hours tán ló ń gbà ó yàtọ̀ sí hours tán ló ń sìn ó wá lọ fúnra rẹ̀ ó wá rò ó wá ní àṣẹ́sìn àlàáfíà ni ẹ jẹ́ ń lọ bá àwọn lágbájá ó wá padà wá ó wá bá wọn pé lóòótọ́ Lárúbáwá oko lòun o àwọn táwọn ò sì nígbàgbọ́ ni àwọn ò nígbàgbọ́ àmọ́ látòní lọ o ashhadu an la ilaha illallah wa anna muhammadar rasulullah wa abduhu wa rasulihi. sallallahu alaihi wasallam. ó di méjì olówó Èkó farabalẹ̀ o yìí ṣe wá sí fún ọ lónìí dáadáa olówó Èkó ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta ó ṣàfi ilẹ̀ Yorùbá wa tá a wà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ wà àwọn tó bí yín táwọn tó bí baba ńlá baba wa nílẹ̀ Yorùbá ò ní pé wọ́n bí wọn pé aṣọ wo ni àwọn Adandawa àwọn Odùduwà aṣọ wo náà gbé wá tán fi ń bo ara wọn aṣọ wo náà gbé wá ṣé ibi bẹ́ẹ̀ gangan ilẹ̀ Yorùbá ń bẹ̀ ní Ilé Ifẹ̀ ni Yorùbá ti bẹ̀rẹ̀ ní àbí ìlú kan tí wọ́n ń pè ní Adandawa ìgbà tán wá ń bọ̀ kí náà fi ń bo ara tẹ́yìn wá dé lónìí yìí tẹ́ ń wọ tí olówó Èkó àti MS bàbá tẹ́ ń wọ fìlà tẹ́ ń wọ aṣọ ṣé aṣọ wọn mú fún yín láti bẹ̀ wá nílé Adandawa pé aṣọ àwọn baba ńlá baba yín rèé aṣọ òun ni kí sásọ òun ebo ní tẹ́ ń wọ ń gbà òun ẹ sọ fún wa ìbéèrè nínú àwọn ọ̀rọ̀ yín aṣọ wo lẹ̀ ń wọ ń gbà òun tẹ́lẹ̀ kẹta nìyẹn ni bàbá Megida ẹlẹ́kẹta Adandawa ẹ kọ síbẹ̀. ó di 3 o. ṣé Muhammadu ló mú aṣọ yẹn wá náà sọ mi ì gbọ́ dáadáa. kí n tó mọ́ gbàgbé ọ̀rọ̀ ń farabalẹ̀
Adandawa kí ibo lọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ tó o bá fẹ́ kí n pìtàn fún ọ tó o bá fẹ́ kọ́ ẹ̀kọ́ lára mi èèyàn máa ń kọ́ ẹ̀kọ́ ni èèyàn máa ń kọ́ ẹ̀kọ́ látara èèyàn nítorí olówó Èkó yìí èèyàn máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ rẹ̀ dáadáa èèyàn sì fẹ́ máa mú àwọn ọ̀rọ̀ tó jẹ́ challenge èèyàn máa ń kọ́ ẹ̀kọ́ níbi ọ̀rọ̀ rẹ̀ olówó Èkó bó ṣe wà máa ń kọ́ ẹ̀kọ́ níbi ọ̀rọ̀ rẹ̀ àmọ́ kí wọ́n máa sọ̀rọ̀ kẹ́nìkan máa sẹnu yọ́bọ̀yọ́bọ̀ ń sọ fún pé láìnéèjì ibi tó ti wá ń wá pa ìtàn rẹ̀ látòkè délẹ̀ bá nẹ́bí ṣe wúlò ń bẹ́ àwọn tó kọ́ wọn ń bẹ́ àti tó gbà ń bẹ́ ń jò mọ́ ẹlẹ́ẹ̀kẹtanu ẹlẹ́ẹ̀kẹrin ìbéèrè nínú àwọn ìbéèrè kan tẹ́ ìbéèrè tí mo fi wọ kí lorúkọ rẹ̀ yín ni pé ẹ béèrè lọ́wọ́ àáfàá yẹn wípé kí ni ẹ fẹ́ lo kankan tẹ́ ẹ fẹ́ fi ṣọ́ ara yín ṣé kùránì wọ́n lo kùránì fi ṣọ́ ara àbí ewé nìkan náà lọ fi ṣọ́ ara ẹ dákun ta ló léwé ta ló ní kùránì ṣé Yorùbá náà dá ewé fún àǹdẹ́tẹ̀ bá sì ní kùránì ò lè ṣe nǹkan kan bẹ́ẹ̀ ṣe wà ń náà kẹ́ ẹ dúró ń bẹ̀ ń kémi náà dúró ń bi tèmi náà wà yìí kémi wá fi kùránì ká wá jọ fún ara wa ní pé bó ṣe rí rèé kẹ́yìn náà wá gbé ewé yín kẹ́ wá gbé kalẹ̀ lẹ̀ kémi náà wá gbé kùránì ń kalẹ̀ lẹ̀ ká wá kọ́kọ́ fi wọn ara wọn wò bó bá sẹ́yìn lọ́lọ́run bóyá sẹ́yìn ni ewé ń gbà fún ni lẹ́mu ewé kì í dáadáa ni ẹ jù mí lọ́nu bó bá sì jẹ́ pé èmi náà mo mọ Ọlọ́run kì í ẹ jù èmi náà jù yín lọ́nu a mọ̀ fi rántí ara wa náà ni pé òótọ́ ń bẹ lọ́dọ̀ lágbájá yìí òótọ́ ń bẹ lọ́dọ̀ lágbájá yìí ẹ̀kọ́ ni kì í ṣe pé nǹkan kan ṣe jà ẹ̀kọ́ ni ẹ lè rí voice mi tó raise o no ẹ̀kọ́ ni mo ti ń tẹ̀lé olówó Èkó yìí tipẹ́. wọ́n kọ ẹyọ kan ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ kan parí ó kọ ẹyọ kan ẹ tẹ̀síwájú kọ ẹyọ kan ẹ sọ pápá ẹ ṣe. olówó Èkó ní sọ ẹyọ kan tó kù nítorí yìí tí mo sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí mo sọ yẹn mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lé lérí ni ká wá fi wo ohun tí Ọlọ́run bíbí tí Ọlọ́run wà. kí àtẹ́ǹsì wọn tẹ́ bá wà ń bẹ̀ àbí torí mi ò tí ìtẹ́bàdàbẹ̀ fi sọ̀rọ̀ ẹ tẹ̀síwájú ẹ gan. mi ì tí ì rí nǹkan dáadáa kankan ṣùgbọ́n. ìgbà nǹkan tí wọ́n sọ ẹ gbà bẹ́ẹ̀ so ẹ jẹ́ ká mú láti nọ́mbà 4 yẹn wọ́n ní ẹ bá mú ewé lẹ̀ tí wọ́n bá mú Kùránì lẹ̀ so ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn ìjẹ́ ṣé a ní àyà nínú Kùránì tá a lè kà torí bá ń fọyàn tá a máa mú tó máa jẹ́ kórí fífọ́ lọ àbí tí wọ́n bá yìnbọn fún yàn ẹjẹ́ ń délẹ̀ àbí ṣé àyà kan wà tá a lè kà sómi tá a lè mú tí wọ́n bá yìnbọn séyàn àbọ̀ ṣáyàn ládàá tí ò ní wọlé tó bá wà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀. pẹ̀lú ògo Ọlọ́run. so kí ni àyà náà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti nọ́mbà 4 yẹn ẹ kí ni àyà náà ẹ sọ ibo lẹ́ ń lọ ẹ bọ́kẹ́ kí ni àyà náà. olówó àyà Amadélékè ẹ̀yin lè kẹ́ ṣiṣẹ́ yẹn náà kí ni àyà náà. àyà ni pé Amadélékè gba máìkì kẹ́ ṣiṣẹ́ yẹn wọ́n fún àyà náà ẹ jọ. ṣé n sọ àyà fún ọ ní. ó yá Quran verse yẹn. n tí ń sọ Quran verse ó ní bá a ṣe gé bẹ́ẹ̀ yín náà ṣe tó àwọn àṣírí yín bẹ́ẹ̀ làwọn náà ṣe tó ti wa kì í wá ṣe ẹ̀yin ní sọ fún ẹ jẹ́ ká kọ́kọ́ jọ dán wò ní kẹ́yìn dán tí yín wò kẹ́mi náà dán tèmi wò ká wò bẹ́ẹ̀ ni kì í ṣe pé bóyá yín máa sọ fún yín Kùránì ẹ̀ ṣe ń téèyàn máa ń yẹ̀yẹ́ ẹ ti ra sáà ẹ̀yin ò dán tí yín wò èmi ò fọkàn mi lẹ̀ nísìn yín fọkàn mi lẹ̀ nísìn ẹ̀yin náà fọkàn yín lẹ̀ nílò kọ́ yín ẹ̀jọ̀ fílẹ̀ àjọ̀ fílẹ̀ àwọn àjọ dán wò. Megida ìṣẹ́jú mélòó ni ká fún yín nítọ̀dọ̀ yín máa fi ṣiṣẹ́ máa dárúkọ mi fún yín. ẹ lè béèrè pé ìṣẹ́jú mélòó ni kémi fẹ́ yín títí yóò fi ṣiṣẹ́ ìṣẹ́jú mélòó lèmi ó fún ẹ̀yin. alẹ́ yìí ni kẹ́ kọ́kọ́ ṣáájú. ara o ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ dá o. tẹ́rí àwọn lárúbáwá oko sẹ́yìn gbọ́ ẹ farabalẹ̀ àwọn lárúbáwá oko wọ́n ti sí anabi Isa alayhi salam. bàbá Megida ẹ ṣe sùúrù. ẹ farabalẹ̀ ọ̀rọ̀ bàbá Megida kọ́. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ti sọ̀tàn lárúbáwá oko yẹn lẹ́ẹ̀kan so níbi ìwòsàn tẹ́ ẹ sọ yìí àní ẹ fún wa ní ẹ̀rí rẹ̀ Quran verse tá a lè lò tó máa tó yẹ kó tó máa sá ẹ máa gbọ́. wọ́n ní kí ló ń ṣe wá ẹ dá wọn lóhùn àfà èèyàn kan jẹ májèlé àfà ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ni èèyàn kan jẹ májèlé ṣé àyà wà nínú Quran tá a lè kà tí májèlé yẹn tó máa jábọ́ lára tí májèlé yẹn ò ní pa. ṣé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń nísìn ṣé ń bẹ́ẹ̀ wájú yín nísìn. ẹnu àfà ẹ máa gbọ́ ẹni sùúrù a fẹ́ nílẹ̀ lọ́wọ́ tá bá ti rí àṣírí tó bá dẹ̀ ṣiṣẹ́ a máa gba Islam ẹni sùúrù àfà tí ó bá ṣiṣẹ́ ẹ máa gba Islam mo máa fún yín nídìí kan Prophet Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó jẹ májèlé ìgbà tí ó jẹ májèlé tí wọ́n fi májèlé sínú pẹpẹ soup fún Muhammadu tí Muhammadu kúkú oró kí ló dé tí kò ká àyà kankan
nínú kùránì tẹ́yìn dẹ̀ ní Muhammed àyà kúkú oró bẹ́ẹ̀ ni ṣẹ́mọ̀ májèlé ló pa abẹ́ mọ̀ májèlé ló pa Muhammadu ṣẹ́mọ̀ abẹ́ mọ̀ ayamadéleke ẹgbẹ́ jáde káwọn kọ́ máa rí lọ́pàá pé májèlé ló pa Muhammadu ẹ dẹ̀ sọ pé oògùn májèlé wà nínú kùránì kí ló dé tí Muhammadu ò ka kùránì yẹn fún májèlé náà. Àfọ̀njá tán tẹ̀lé wá sí Ìlọrin tí mi ò tí ì dọ́dọ̀ Àfọ̀njá mo ní kí ló dé tí Muhammadu ò ka kùránì tí májèlé fi pa ẹkàn dá wa lóhùn ẹni kùránì ó lè kí ọ májèlé kí ni tí Muhammadu wà májèlé wo ta ló sọ fún yín pé májèlé ó yẹ mú púrúfù rẹ̀ wá májèlé ló pa ọmọ bá mi gbé jáde ń sìn ms tẹ bá wà ń bẹ lè gbé jáde ní ayamadéleke ó dà wọ́n ní kọ́ gbé translation ń sìn lárúbáwá òkú ní ẹ̀fà ẹ̀rí ẹ̀gbọ́ kìíní kan yé mi ìbá ẹwọ ó yẹ ẹ̀ka wọ́n ti gbé dé ẹjẹ́ ń pa máìkì ẹ̀ka bàbá ẹ̀ka. olówó èkó ẹ mọ̀ pa máìkì sẹ́rí àfáàmì gídá ẹ̀ka ti gbé ẹ̀rí jáde àfáàmì gídá ẹ̀ka ẹ̀rí yẹn ẹ̀ka. ẹ sá farabalẹ̀ kí n tó kà ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín Ọọ̀ni of Ifẹ̀ tàná. àfáàmì gídá àfáàmì gídá Ọọ̀ni ìjẹta tèmi kọ́lé mi bá yín sọ ẹ̀ka lárúbáwá ètò tá à ń ṣe ní ká dúró lé lórí ẹ̀ka lárúbáwá tó wà lórí fóònù. gbogbo ilé fọwọ́ ti pé ẹ̀ka. ẹ̀ka lárúbáwá ṣé gbogbo àwọn kíní ìwé yìí gbogbo àwọn irú yìí ti pọ̀ láyé tán ti kọ́ àfáàmì gídá ẹ kọ́kọ́ kà á náà àfáàmì gídá èmi lèmi kọ́ kíní àfáàmì gídá. ṣé ìwà ìwé kí n kà á sẹ́yìn mọ́tà ni. ẹ lè kalárúbáwá bẹ ṣe ń ṣe iná agbésí tán sẹ́lẹ̀ mi mú kọ́ ẹ lè kalárúbáwá àṣírí ìtújọ́ dẹ̀ débi ẹ̀dẹ̀ ṣe pé àǹfààní ṣe ó yá jẹ́ kí n fi lágbáwá dẹ̀ ẹ má fi bẹ́ẹ̀ mi sọ ẹ kalárúbáwá òkú ní ẹ̀ka. kẹ́sì ọ̀rọ̀ lágbáwá lásán mo mọ̀ àṣírí tí fi kókó lẹ́yìn lárúbáwá òkú lọ́mọ. lárúbáwá òkú lẹ́mọ̀ ẹ̀ mọ́ ti lárúbáwá àgbò oríṣiríṣi. wọ́n sọ̀rọ̀ pé wàkọ́ọ̀là Yunusa jẹ́ kọ́kọ́ sọ fún ọba àwọn ò lè lu ọpọlọ mi ní tẹ́mi kan fẹ́ jẹ́ kó mọ̀ ní pé sọ pé nǹkan kan ni kí n dánwò nísinsìnyí kẹ́yìn náà sì dánwò káwọ́ tọ́lọ̀ ń wá. méjì dáṣẹ́ farabalẹ̀. ìsọyìn náà ni wọ́n sọ̀rọ̀ pé kí ni ẹ wà máa yí oko ẹ máa yí gbogbo ẹ máa gbókò àwọn èèyàn jẹ́ ní tẹ́mi fẹ́ jẹ́ kó mọ̀ ní pé kóyà kó máa lo olúgbòhùn bẹ̀ kó máa lo nǹkan mi bẹ̀ àníṣe ìjẹ́ ká try rẹ̀ nísinsìnyí ká wo wípé kíní èmi ò ní sọ àyà kankan fún yín o àmọ́ ìsọ fún yín pé. ẹjọ́ bá wa ka lárúbáwá yìí fún Megida ẹjọ́ náà ó mọ̀ pé lárúbáwá oko ẹ̀yin lẹ́kọ̀ọ́ nìkan lòún mọ̀ ẹjọ́ àìtó láyé bá wa ka lárúbáwá yìí fún torí Megida ń sìn lárúbáwá oko nìkan ni wọ́n mọ̀. ẹ ti wà tipẹ́tipẹ́ ẹ ti ń kọrú àwọn nǹkan yìí ẹ ń parẹ́ náà ni. kò ní gbọ́ yín Megida. yín tẹ́mi mọ̀ ni pé tẹ bá ní òsì Kùránì ká lè fi ṣèwòsàn ẹ jẹ́ kí a jọ tẹ́sítì ẹ̀ wò nísìn. ó yá Megida. kì í ṣe pé kíní ìwé ìgbà máa mú ewé. ó kẹ́nà Megida ẹni sùúrù náà Megida ẹni sùúrù náà ẹni sùúrù náà Megida. ẹ jẹ́ fún lórúkọ mi olówó èkó ẹni sùúrù ẹjọ́ orúkọ mi ni olówó èkó jẹ́ kó kọ́kọ́ bọ́ síbẹ̀ ni kó bọ́ síbẹ̀ kémi náà wà fún lórúkọ jù. Gàfárì ọmọ Àìṣà lórúkọ mi ìṣẹ́jú mélòó ni kí n fún ẹ báyìí. ọ ti jẹ́ bẹ́ẹ̀ mọ ìwọ tó ti wọnú orí bú tó ti wọnú òsì lágbo àwa ló kọ yìí mọ ìwọ tó ti ń lọ jẹ kí ló kọ rẹ ọmọ tán pè láìsà ni ọmọ tán pè láìsà ni ọ kọ́kọ́ àgbákò ló ti kọ́kọ́ wọ náà ìyẹn tó pe ààrẹ ní Gàfárì ọmọ Àìṣà àní ọsọkọ tó ń jẹ nínú kí lórúkọ rẹ kọ wá wò ká wọ nísinsìnyí ká wá bìsì ádàdì rẹ kọ wá wo ohun tí ó mọ bọ. orúkọ tẹ́ ń jẹ́ lórí TikTok orúkọ yọ Gàfárì kó nu ọkọ rẹ orúkọ tẹ́ ń jẹ́ lórí TikTok ló sọ. àjànú ni a máa pè é. àmọ́ òun sọ àwọn àdó ń sọ gbọmọ náà kékeré lórúkọ rẹ. olówó èkó tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní tí ì bá sọ olówó èkó. irọ́ lásán ni jáde. ètò láyé ẹjọ́ ẹ bá wa ka lárúbáwá yìí fún àfa ẹjọ́. abá yẹn ti mú nǹkan tó wà ó so àdìsí tó wà ń bí ni Sahih al-Bukhari 44:228 ó ní wàkọ́lá Yunus ani Zahari Yunus sọ pé látọ̀dọ̀ Zahari kọ́lá Urwa pé Urwa ní kọ́lá Aisha pé Aisha náà ó sọ bẹ́ẹ̀ pé radiyallahu anha ìyọ́nú Ọlọ́run kò máa bá kánà nàbí sallallahu alaihi wasallam ó ní anna Muhammad kánà maridi ó ní ó ń bẹ lórí àárẹ̀ alẹ́dì mátàfí tó ṣe pé àárẹ̀ náà ló padà pa ó ní yá Aisha wọ Aisha má azalu ajidu alam tọ́hámù lẹ́dì àkàtù ó ní mi ò wà òkè inú mi ò gbádùn látìgbà tí mo ti jẹ oúnjẹ bí kàbáyì láti ibi ogun Khaibar fàáza àwánú wá àjáde tó kìtọ́ àbò àríyí láàlì kàsám ó ní pé torí pé mò ń fura mọ̀ pé
mò ń rí i pé májèlé ń bẹ nínú oúnjẹ náà. no àwọn ẹni tó ń bọ kíní òní tó ń bọ májèlé yẹn náà jẹ́ ni ó pa wọn àwọn kọndẹ́mù àwọn kọ̀ọ̀kọ̀ nítorí abinú lálẹ́ yìí ni pé ó kàn ní àníkẹ́ ẹ̀jẹ̀ kí wèrè yóò sáwò kó sàfihàn olóògbé ẹnu ló ní ẹnu lásán ló ní. wèrè ní ọ̀gbẹ́ni ní àwọn tó ń bọ kíní kan wèrè ọgọjọ má ṣe gidi alálà wọn bọ ẹ̀yin mùsùlùmí gan wà pa ẹgbẹ́ wọn tó bàbá kí Megida ẹ disappoint àwọn Megida ẹ wá ń sọ̀rọ̀ àwọn lárúbáwò oko ẹ kálẹ̀ àmì ìyá. yá dáńdáwà lẹ ti wá èmi ò wá látà dáńdáwà o. ìbò ni wọ́n ti wá tó kàn sí kíní ọjọ́ ìjọ múlíkà tó ló kọ rẹ̀. bàbá Megida ẹ ṣe sùúrù. múlíkà wá ní àwọn ọkọ̀ tá. orúkọ mi ni orúkọ súná mi nìyẹn orúkọ súná mi ni ẹ má bínú sí mi orúkọ súná mi ni. àmì Ọlọ́run ẹ káàbọ̀ ṣẹ́rí ibi tá a dé náà ni ẹ ṣe sùúrù bàbá Megida ẹ ṣe sùúrù ibi tá a dé náà ni kí bàbá Megida ẹ ṣe sùúrù bàbá Megida ẹ ṣe sùúrù dáadáa 5 tí Muhammadu gbélé ayé ṣe ni wọ́n fẹ́ fún wa ẹ ṣe sùúrù bàbá Megida so ẹ bẹ yá kí ẹ ràn wọ́n lọ. ẹ kọ́kọ́ yọmí ná ìfẹ́ àfa mi ti wá nù ẹ ṣe sùúrù. Ayamadéleke ẹ bá sọ̀rọ̀ ẹ bá Fámigídá sọ̀rọ̀ náà àmì Ọlọ́run ẹni sùúrù ẹ bá Fámigídá sọ̀rọ̀ Ayamadéleke. Megida ẹjọ́ ẹjẹ́ mi ò fà. Ayamadéleke ẹ jẹ́ kọ́mọ̀ pé májèlé ló pa Muhammadu ṣẹ́gẹ́ ẹ lè ka ní Yorùbá yẹ kàkà ní Yorùbá fún Fámigídá kọ́mọ̀ pé májèlé ló pa Muhammadu. ẹ ṣí máìkì yín. So Ayamadéleke ọjọ́ mi wọn nílé sọ́ńtà pé nínú Kùránì lè wo ó lè gbà yàn lọ́wọ́ májèlé torí Muhammadu tó gba Kùránì wà májèlé lásán ló pa ms ẹ bá wà ń bẹ jẹ́ kàkà kíní ms ẹ jẹ́ kàkà kíní ẹ jọ. narrated Aisha ṣàlàyé pé the prophet in his ailment in which he died Muhammadu nínú àìsàn tó kúlé lórí used to say Muhammadu máa ń wí pé ó máa ń sọ fún Aisha pé Aisha ìyàwó mi. oh Aisha ìyàwó mi. I still feel the pain caused by the food I ate at Kaiba. òun yìí ń jẹ̀rora. And at this time, lákòókò yìí bẹ́ẹ̀ ló ń pẹ̀jẹ̀ lẹ́nu. I feel as if my aorta is being cut from that poison. Muhammadu lóhun pé gbogbo fún òun ti já bútẹ́ lẹ́lẹ̀ jẹ́ ń yọ lẹ́nu ẹ̀. bí májèlé ṣe pa Muhammadu wẹ́yẹ kúkúrú nìyẹn o. ibo ni àyà Kùránì wà tí ò gba Muhammadu lẹ̀. ibo ni àyà Kùránì wà tí ò gba Muhammadu lẹ̀. ní ẹ sáà jóná ẹ jẹ́ kí wọ́n sọ fún un. ibo ni àyà Kùránì wà. olówó èkó ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àní kankan ni wọ́n olówó èkó yìí ni wọ́n tó 30 ibi tó wà yìí. tó ní Kùránì tó ní Kùránì o wípé wọ́n lè fi ṣe nǹkan o wípé àbí wọn ò lè fi ṣe ìwòsàn o ni wọ́n á fẹ́ kí ẹlẹ́nu gbọ̀kú eléyìí tí ń bẹ lábẹ́ yìí ti ẹ̀rọ kọ rẹ̀ gan kó wá sọ káwájọ náà lẹ̀ gan òun gangan ni mo fẹ́ tẹ̀ fẹ́ wò ó bẹ́ẹ̀ Kùránì ń ṣe àbí òsì kí ọmọ yìí Megida ìbá sọ̀rọ̀ àmọ́ ọmọ yìí mo gbúdọ̀ rí ọmọ yìí eléyìí tó ya kínní òsì kan tó ní Gàfárù lòun yìí mo gbúdọ̀ rí pé èmi àti ẹjọ́ kọ́kọ́ mú nǹkan kalẹ̀ náà Gàfárù ó yá gbé ọkọ̀ gidi ọkọ̀ tó ló ń jẹ́ wá gbé wá. Gàfárì ọmọ Àìṣà wálé mi Gàfárù lò. Megida ṣe wà bẹ́ẹ̀. Bàbá Megida. Adeleke Ayamadéleke ẹ jẹ́ ká tó sọ fún àfa Megida pé ṣé àfa Megida mọ̀ pé Muhammadu tún ya wèrè ni àfa Megida ṣé mọ̀ pé Muhammadu ya wèrè ni ṣé mọ̀ abẹ́ mọ̀ Muhammadu ó ní ọdẹ orí tó wà ń bugi jẹ ṣé mọ̀ abẹ́ mọ̀ Ayamadéleke bá gbé síta ms gbé síta ní ẹ̀jẹ̀ àká fún wọn. Muhammadu ya wèrè rí ó wà ní Kùránì àti Hadith. ẹ má bèèbù nǹkan tá a fẹ́ kànú ìwé yín ẹ má bèèbù Muhammadu ó ya wèrè tó ní skánskán ó yẹ jẹ́ àká ms jẹ́ àlọ́ wọ́n ti ń fẹ́ sálọ ms ẹ̀ka fún wọn ó ti ń fẹ́ sálọ ní kọ́ bóun pa fóònù ms ẹ̀ka narrated Aisha ṣàlàyé pé once the prophet was bewitched nígbà tí àṣàṣì mú Muhammadu wọ́n ṣàṣì mú Muhammadu ẹ̀ máa so gbọ́. that he began to imagine that he had done a thing which in fact he had not done. Muhammadu wa bẹ̀rẹ̀ sí ní ṣe gángan Muhammadu wa ń bugi jẹ ó máa wà ní alẹ́ Muhammadu wa ní ọ̀sán yìí máa dá gan Muhammadu wa lóhun ti jẹun dídí màálù Muhammadu wa sí ó wá ń ṣe wọ́n ẹgbẹ́ sókè.
ṣẹ́rí báyẹn muhammadu ya wèrè ẹ̀ tí ẹ̀ mọ̀ pé muhammadu ya wèrè. wèrè làwọn ibù yìí o. ó wà nù kúránì náà. wọn mọ dájúdájú wèrè ni wọ́n muhammadu. máa gídá wà nù kúrán fúnra rẹ̀ náà pé dájúdájú wọ́n tí Allah fi àlùkùránì rán ìdájúdájú kì í ṣe wèrè. pé dájúdájú wèrè ni so wà nbẹ náà. ẹ ń gbọ́ ẹ̀yin ni ran àbílàbí ẹ̀yin ni ran àbílàbí. ọwọ́ àbílàbí méjèèjì ti ṣòfò ọwọ́ muhammadu gan ṣòfò. ẹ ká jẹ́ ká fa àfa tó ní mímú ọ̀rọ̀ ìdílé yóò nímọ̀ máa gídá yóò nímọ̀ ẹ ká mi ọlọ́run sọ̀rọ̀. ó mọ kankan. òfò ló ẹ̀kọ́ ẹ̀ka lẹ̀. àwọn tí wọ́n ti ṣe fún ẹ káàbọ̀ bàbá àmì ọlọ́run bàbá yẹn disappoint mi àmì ọlọ́run ẹ káàbọ̀. ẹ̀ka lẹ̀ ẹ̀ka lẹ̀. ìkàlẹ̀. ṣe rí àfa yẹn tẹ drop nísìn ṣé ń gbọ́ mi. à ń gbọ́. ṣé ń gbọ́ mi sà. à ń gbọ́. ó ní kọ́ńtàkọ́ńtà làfà o. ṣe ọ̀tọ̀ ní kíyàn kéwọ̀ ọ̀tọ̀ ní kíyàn gbélé ayé. Assalamu alaikum. nǹkan yẹn kan ló kàn ń dùn mí jù níbí báyìí. ṣé ń gbọ́ mi. bẹ́ẹ̀ni. máa sọ̀rọ̀ yín lọ. ohun tó ń dùn mí ni pé ìṣesí àwọn àáfà lẹ fi ń bú ọlọ́run àtànábì. mo rí tẹkọ kínní sí ibà pé olórí burúkú ni Allah. ẹ máa kọ́ lóòótọ́ nítorí àwọn tí ó fẹ́ fọlọ́run mọ̀ yín gan tó fẹ́ fọlọ́run mọ̀ yẹn gan olórí burúkú ni gbogbo wọn. ṣẹ́rí wọ́n ń sọ̀rọ̀ májèlé lẹ́ẹ̀kan nípa títà ànábì pé májèlé ni ó pa ànábì. májèlé yẹn ló ṣe sábàbí tó ó pa ànábì lóòótọ́. ó wà lórí àárẹ̀ fún ọdún méjì. àárẹ̀ májèlé yẹn ó filẹ̀ títí ọdún méjì tó padà jẹ́ sí pé orí fífọ́ ló padà pa ànábì orí fífọ́ ọjọ́ 3. bẹ́ẹ̀ ni nítorí wọ́n ṣe májèlé gan orí fífọ́ fi ti bá o. orí fífọ́ ok headache àbí. ó wà nù tàn bẹ́ẹ̀ o. alright ẹ máa kà náà. headache. ọba tó ṣẹlẹ̀ jẹ́ ká sọ fún àfàdàdà àfa ẹ̀ parọ́ ẹ mọ̀ pé tó jẹ májèlé bó ṣe ń pọ̀ ẹ̀jẹ̀ lá máa yàgbẹ́ ṣuṣu lá máa yàgbẹ́ ẹ̀jẹ̀ ìgbẹ́ omi bó ṣe ń pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu tó ń pọ̀ ní ẹmájọ́ tó ń pọ̀ nímú orí á máa fọ ara ẹ̀ á máa gbóná so ẹ jẹ́ ká wà ẹ má yẹ ká àwọn òfin ká máa bó ṣe rí la ṣe máa sọ orí á máa fọ lóòótọ́ ara ẹ̀ á máa gbóná òtútù á máa mú torí gbogbo fún ẹ ti já bútẹ́bútẹ́ ṣe get so ẹ ṣe àpá. exactly ṣe máa pé lẹ́sẹ̀kẹsẹ̀ ló yẹ kókó àbí ẹsẹ̀kẹsẹ̀ ló yẹ kókó. mi mọ̀ bí yẹ mọ̀ àwọn tó jẹ ẹran yẹn tó ti gbé tiwọn mi wọ́n kú lójú ẹsẹ̀ muhammadu kò tí gbé tiẹ̀ mi bó ṣe jajẹ báyìí lórí pọ́n èèyàn ti kú so òun díẹ̀ kan láwọn ni ó yàtọ̀ wà ń bẹ tó ti gbé tiẹ̀ mi ó kú nǹkan tó fọ ilẹ̀ tó fi ẹṣẹ̀. àwọn àfa yẹn náà wọ́n kàn ń ṣàgídí ni àfa kan èmi sọ kíni kan pé tó yẹ pé àwọn àfa bá ń live life bí àwa kan ṣe ń live life nínú àwọn àfa kò bá dáa a mọ̀ pógun wà. àmì ọlọ́run ẹ mọ̀ kan ẹ ká fi life tẹ̀yìn àfa ń live lẹ̀ nǹkan tá à ń ṣe ń sìn ni pé ẹ̀sìn yìí wọ́n gbé wá fáwọn bàbá wa àwọn bàbá wa ò ráyè wọn ò mọ nǹkan tó wà nú ẹ̀ ṣe get wọn ò lè tanná sí i àwa ọmọ sìn àwa ń tanná sí i àwọn nǹkan tá à ń bá ń bẹ̀ là ń kà jáde yìí pé irọ́ lásán ni kinní ẹ kọ́ jẹ́ fi ọ̀rọ̀ àwọn àfa pé bóyá àwọn àfa ò ṣe àwọn àfa ń ṣe bákan bákan àwọn àfa yẹn ò bá máa ṣe dáadáa a gbọ́dọ̀ tanná sí i anything tẹ́ bá fẹ́ gbé wá fún wa máa tanná sí i ṣe get àti tanná sí i báyìí so ìyẹn ni kẹ́ jẹ́ ká sọ kí dáadáa wo ló wà nù Quran dáadáa wo ló wà nù Islam dáadáa wo ni Muhammadu gbélé ayé ẹ̀ ṣe ìyẹn ni kẹ́ jẹ́ ká mọ̀ ẹ fọ̀rọ̀ àwọn àfa àlẹ́ báyà sọ̀rọ̀ àwọn àfa kò sí nǹkan tó kàn wá pẹ̀lú àwọn àfa bí ó ṣe Quran Islam Muhammadu ó ti yé yín so ẹ gbóhùn sókè. tábà ní ká máa tọwọ́ bọ̀ yẹn gẹ́gẹ́ bí ìtàn ṣe gbé wá lóòótọ́ tó àdáyébá ìtàn ló gbé wá bẹ́ẹ̀ àdẹ̀gbá bẹ́ẹ̀ bí àwọn àká ṣe gbà àdẹ̀gbá bẹ́ẹ̀ lóòótọ́ dáadáa tí ànábì gbélé ayé ṣe ó pọ̀ dáadáa tó gbélé ayé ṣe ó pọ̀ mo rí àyà kan nínú kíní ilẹ̀ kan ní pé wàmá anzalinaka illa rahmatan lil alamin láti wáyé lálẹ́ wọ́n ti ní ẹ̀wọ̀n wálé lálẹ́. wọ́n ní wàmá anzalinaka illa rahmatan lil alamin àkọ́kọ́ nìyẹn tí ó wà náà Al-Qur'ani ni pé wà nábì wa Muhammadu àwọn ẹ̀ wá bá àwọn èèyàn àfi kó máa jẹ́ ìkẹ́ fún gbogbo wọn. so ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ tí èèyàn bá ti fẹ́ fà á ní ìdágídí nínú ẹ̀sìn yìí
àní ìdàgídì èyí tó ń bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó ń sọ pé ó ṣọ̀rọ̀ májèlé kò ṣọ̀rọ̀ májèlé àyà kan wà nínú Al-Qur'ani pé tí wọ́n bá fẹ́ yìnbọn fún yàn wípé aga ìdàbí kí ni mo gbọ́ tó ń sọ tẹ́lẹ̀ ẹjọ́ mi ò mú kàn dé báyìí ni pé kíní àbí olóyè kan ẹjọ́ ẹ bá mi sọ̀rọ̀ ohun tí mi ò gbọ́ yín. sí wà nù Kùránì Ó ní- pé téèyàn bá lo ìbọn ríran ẹ kó dúró kó yìnbọn fún un kó máa kà á. kò dẹ̀ sí ìbọn bí. kó dúró kó yìnbọn fún kó máa kà ṣe bá fa ni mi kó dúró kó yìnbọn fún kó máa kà á kú tú ẹ Ọlọ́run gan sọ fún òun rán àyà tó kàn ohun táwọn àyà yẹn kan lè ṣe fún ni pé aṣọ tí kò ní fi débẹ̀ àbí tí wọn ò ní fi rí tiẹ̀ wò bọ̀ tí pé àyà kan bá wà tẹ́kọ̀ máa yìnbọn fún tẹ́ pé kò ní wọlé òun kó dúró kó yìn fún ohun tó ń ẹṣẹ́ rí gbogbo ohun tá à ń fà yìí náà ohun tí ẹ̀yin fi ń mo gbà tí yín níbì kan ohun tí ẹ̀ fi gbà tí wọn ni wípé bí wọ́n ṣe ń kọ̀ndẹ́mù nǹkan tẹ́yìn ń ṣe irú báàsì Ẹ̀yin náà tẹ máa gbọ́ àfàmì Ọlọ́run torí pé àfà kan tún sì wà lókè irú báàsì tẹ mú wá yẹn tí Allah ní Muhammad ló dáa jù yẹn ibi tí Muhammad ti wà dáadáa yẹn ṣáà lè rẹ́fídẹ̀nsì ẹ̀. inú ìtàn ló wà wípé ṣe rí àwọn tí wà báwo la ṣe lè rí. ó wà ní tíra tó ń pè ní Khulasatu Nuri Yakin part 1 part 2 part 3 kò lásán tún náà yẹ ìtànẹ́bì jáde náà kárí. kí n gbé jáde mi ò ní fóònù méjì so àwọn tíra àwọn inú tíra ló wà inú àwọn kíní ni àwọn Ibo la lè ìwé wá- tá a máa ń ibo la lè wá sí èmi á bá yín wá ibo la lè wá sí. tẹ́ bá ṣàṣẹ ní online ní sọ wà ń bẹ Khulasatu Nuri Yakin Khulasatu Nuri Yakin ta ló kọ́ ná ta ló kọ́. afa Ahmadu ló kọ afa yẹn àfà Amadu Ahmadu Zayoli Ìlọrin náà ó kọ́ ni àfà. naam kílẹ̀ sọ Ìlọrin náà ti kọ́ ni. Ìlọrin kọ́ lọ́n ti kọ́ o Ìlọrin kọ́ Oye tí ọdún century ni ó ti ẹbí pẹ́ sẹ́ńtírì mélòó jẹ́ bí tẹ bá ní tíra lọ́wọ́ àwọn tí ẹ̀ ọdún yẹn a máa fi wo bí ó ṣe súnmọ́ ànábì torí ànábì wà bí 1400 jíǹsì tí àyẹ̀ wà bí ìgbà wo torí ẹni tó máa kọ̀tà ànábì kalẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ni tó súnmọ́ ànábì dáadáa gbogbo àdìsí yẹn gbogbo àdìsí ẹ máa gbọ́ ẹni tó máa nàbì àdìsí tó wà ní ìsìn ó lé ní 3 million àdìsí bádìí ṣe wá pọ̀ tó yẹ kó wá sádìsí kankan tó sọ̀rọ̀ wà ànábì. ẹ jẹ́ ká tẹ̀síwájú bàbá mi Ọlọ́run ṣé wà bẹ́ẹ̀. ẹ ti rí tíra náà So tíra tẹ́yìn sọ yẹ ẹ lè type in comment section ẹ lè type ẹ so ẹ type in comment section kí o gbìyànjú rí ṣe lè type tíra ní lágbára rè ẹ orúkọ tí tíra yẹn bá ń jẹ ẹ kọ́ ní èdè tí ó ta lè kà so lálùbáwá yẹ lágbára ìrọ̀lẹ́ má gẹ̀ẹ́tì ẹ. àbá mi Ọlọ́run ṣẹ́ ń gbọ́ mi àbá mi Ọlọ́run ṣẹ́ ń gbọ́ mi. kí n kọ́ lára àbá mi Ọlọ́run ṣẹ́ ń gbọ́ mi. mo ní bí àdìsí ṣe pọ̀ tó lé ní 3 million kankan nínú àdìsí tó sọ̀rọ̀ dáadáa tá nàbí. Bàbá ìtọ́lá ẹ jẹ́ kan tiẹ̀ kọ́ ná ẹ jẹ́ kan kọ́ ná ẹ jẹ́ kan kọ́ ṣe ti kọ́ sí comment section. mo ti kọ́ sí comment section Khulasatu Nuri Yakin Tí ok ẹ ṣe by Ahmad àbí. Ok so now tẹ́ bá kọ̀ Khulasatu Nuri Yakin lásán máa gbé yóò gbé wa. ẹ bá ti kọ̀ Khulasatu Nuri Yakin Alright. Màmá yín àti sí kinní nìsín tó bá ta bá rí àbá yín gbé wa. But Quran verse tẹ quote ó dà ní Quran 33 verse 21 Suratu Ahzab ní pé kí ó jáwó kọ́ ṣe fún gbogbo èèyàn tó di pé oníwà dáadáa ni Muhammadu. So lára àwọn ìwà dáadáa tẹ̀yìn ti mọ̀ jẹ. Ṣé ẹ lè dárúkọ márùn fún wa ni àbí ogun márùn tẹ́ fẹ́ dárúkọ yẹ ìtànnú ìwé ẹ̀ nìkan ló wà kò sí nínú gbòmímọ̀ lẹ́yìn inú gbòtẹ́ dárúkọ yẹ. ok nínú dáadáa tá nàbí ṣe Márùn. ìkan nínú ẹ̀ ìjọ tí ànábì ń pe ìpè sẹ́sìn tí ó ń pe àwọn ará ìjọ kan sẹ́sìn àwọn ará Yaman ìjọ tó ń pè wọ́n sẹ́sìn ìjọ yẹn wọ́n wá ń lẹ̀kọ̀ bá wọ́n ń lẹ̀kọ̀ mọ́ wípé àwọn òní tábà lákàyà Muhammad lẹ́nu wọn lọ́hùn tábà lákàyà Muhammad lẹ́nu wọn lọ́hùn láti ń sọ fẹ́ fanabi wa mọ́mọ́ di pé a nígbà tiẹ̀ wọ́n mọ́ rádaràda yìí wọ́n mọ́ tó ń gbé lójú wa yìí
so wọ́n ṣe ń lẹ̀kọ̀ mọ̀ yẹn àwọn sábẹ́ fẹ́ bá wọn jà ìgbà yẹn àwọn sábẹ́ ò tí pọ̀ fún ojú méjì lọ ànábì ní kó má bá wọn jà ní Jibrilu wá dé bí Jibrilu ṣe dé wá sọ wípé ṣé ká pa wọn fún un ni pàṣẹ nǹkan tó bá fẹ́ ànábì ní rárá wípé ìgbàlá ànábì tí wọ́n ṣàdúrà pé Allahumma hidi qaumi fa innahum la ya'lamun ó ní Ọlọ́run ìjọba mi fi àwọn ọjọ́ mi mọ̀nà pé káwọn ọjọ́ mi mọ̀ ṣe wà yìí wọn ò mọ ọ̀nà ni ara àwọn ìwà tí Ọlọ́run rí tó lè fi ni pé wa innaka la'ala khuluqin azim dájúdájú ìwà nábì ìwọ ni ìwà rẹ fẹ́ gbájú ìwà pọ̀ bẹ́ẹ̀ nípa nábì àwọn ìwà pọ̀ bẹ́ẹ̀ kì í ṣe ẹni tó máa ń bínú ẹni tó máa ń kó ní mára ni àwọn ìwà nábì nìyẹn ẹni tí a mú ọmọ òrukàn á dúró ní ìdúró bàbá fún ọmọ òrukàn nínú ìlú á máa bọ́ wọn àwọn ọmọ ànábì nìyẹn àwọn opó nínú ìlú ànábì á dẹ̀ máa ṣe kì í ṣe pé a máa ṣe ojúṣe ọkọ wípé kó máa bá wọn sùn ojúṣe ọkọ wípé bíbọ́ bùkátà wọn láàárọ̀ lọ́sàn-án lóyún alẹ́ wípé jíjẹ mímu wọn tí kò ní fínà wọn ànábì máa ń gbé irú àwọn kan báyìí gbogbo àwọn kan dáadáa báwọn òun ni ó wà lọ́wọ́ ànábì sọ fún nípa ìwà ànábì lè tó fi dára jù. bẹ́ẹ̀ so ẹ ṣe gbogbo nǹkan tí wọ́n sọ yìí báyìí ṣé àdìtì tá a ti lè rí kà ṣó wà àbí kò sí tó lè jẹ́rìí. àdìsí ṣẹ́rí ọ̀tọ̀ ni àdìs ọ̀tọ̀ ni ìtàn ṣé ń gbọ́ mi. àdìsí ní ọ̀wọ̀ tánàbí bá sọ ànábì ò kí ń yin ara ẹ̀ níbi ọ̀rọ̀ tó bá sọ àfi èyí tó bá kámẹ́rà. bàbá mi Ọlọ́run ẹ ti irọ́ díẹ̀ tí náà ẹ máa gbọ́ irọ́ díẹ̀ tí ṣé wá rí tíra tí sáwọn èèyàn ò gbọ́ mi. mi ò kí ń parọ́ tíra láìkí yẹn ni kí n mọ̀ parọ́ ọ̀nà ṣé rí tíra tí mo ní kẹ́kọ̀ọ́ lóde ẹ̀ náà tíra tí mo ní kẹ́kọ̀ọ́ lóde ẹ̀ náà tabani hadith wọ tana hadith tó máa hadith ní akalaku àbí magbo ẹ máa gbọ́ àfà tó máa hadith òun ni akalaku ìwà nábì àkùwálù àti àwọn ọ̀rọ̀ ẹnu ẹ̀ ó yẹ báyẹn wá àwálù àtàwọn òṣèṣì tó ṣe tó mọ̀ pé nìkan rí òun ni tó máa hadith so kí wàá ní tó wá sọ di ọ̀rọ̀ ànábì hadith ṣe sí gbogbo ọ̀rọ̀ ṣe sí ànábì ní hadith. mo ṣàlàyé náà ẹ dúró náà mo ní ohun táwọn ń sọ ni pé ìtàn àwọn nǹkan tí mo sọ nípa ànábì pé níbo ló wà nínú àdìs mo wá ń sọ wípé àdìs ni ọ̀rọ̀ tánàbì bá sọ àwọn ìṣe tó bá ṣe níbi ṣẹ̀ríà ṣẹ́rí tó fẹ́ ni pé àkùwálù wà àfọ̀álù yẹn kò sí nínú àwọn ìwà tó ṣe nínú ìsìlámù ni o tó ṣe ní ìsìlámù bíi à ń kírun à ń yan náfìlà tí ò sọ fún yàn kankan òun lápè ní sunna àdìs àwọn ìwà dáadáa tó ṣe ànábì ọ̀sọ́ kò yí fi. bàbá mi Ọlọ́run ẹ wo ìwé yẹn ẹ wò kẹtẹ ẹkọ wọn kò wà recognize ẹni kí wọn kàn gbé fídíòs wá ni. òun náà ni fídíò ni ẹwọ wọn gánà ni olùdó tó náwó yẹ kéènì. so now fi nàbí ìtànàbì. ẹ ṣe so now lára àwọn nǹkan tẹ ẹ sọ ó yẹ yín fídíò kò sí ìwé yẹn fídíò lásán ni lórí YouTube téèyàn ti lọ wò. ṣó ti yé yín. ẹ pé ó ti pẹ́ mi ò mọ̀ bẹ́ẹ̀ ó ti ga wọn kí ni ìpínyẹ̀ ti pè ní àwọn ẹ wá máa gbọ́. kódà ẹni tó máa mọ tíra ẹ nínú àwọn. ẹ máa gbọ́ fídíò ni ṣe ní nǹkan tí mo ń tún aṣọ fún yín báyìí ni pé ṣe rí bí kíní yẹn bó ṣe jẹ́ fídíò tó bá jẹ́ nǹkan tó jẹ́ ìwé tó jẹ́ pé lárúbáwá fi òǹtẹ̀ jàn níbi tí Muhammadu ti wá tó jẹ́ kí wọ́n accept ẹ̀ tó dẹ̀ jẹ́ pé ìwà dáadáa Muhammadu wà nínú ìwé yẹn kì í ṣe ìwé yẹn la máa wá sí lórí online even mo ṣe bẹ́ẹ̀ ṣe sọ fún wa yẹn bá a ṣe tẹ́ yẹ ẹ ṣe sùúrù a kàn gbé wá ní Amazon ni a ní pé kéèyàn buy kéèyàn rà ṣe understand. Sorry irú ìwé tẹ́ mú kalẹ̀ yìí fídíò yẹn lórí YouTube so kò dẹ̀ lè jẹ́rìí torí ọmọ kí fíìmù anything so wá gbogbo anybody ló lè ṣe sínú fíìmù ẹ̀ bí kájọ́ bá ṣe dé story àwọn oyè yín ó pọ̀ lọ báyìí àwọn Yusuf and co ìtàn lásán ní gbogbo àwọn yẹn so ṣe ẹni bọ̀ mi tẹ̀lé fún wa lẹ́rìí àwọn nǹkan tẹ́ sọ yẹn. tí a pọ̀ náà ẹ jẹ́ ká tún lọ wo wọ́n ń pè kan ní Tergibul Mustaqina. ẹ tún kọ yẹn lọ́sí comment section. wọ́n pè kan ní Tergibul Mustaqina. ẹ kọ́ sí kọ́ ṣe dáhùn àwọn ẹ̀rọ yín bẹ̀ yẹn gan. ọlápẹ́ inú ilé ni àwọn òwe yẹn wà bọ̀tẹ̀ mi wà ń ta. ṣé ẹni bọ́nú ilé kẹ́ẹ̀kan sí kẹ́ fi hàn wá. ń bọ̀. ẹ jọ
àwọn òwe tẹ̀ ń dárúkọ yìí àwọn òwe àwọn lárúbáwá oko làwọn òwe tó ń dárúkọ yìí kò ń ṣe àwọn òwe tó yẹ pé ó jẹ́ sọ yìí tó jẹ́ authentic hadith láti ilẹ̀ lárúbáwá bóyá àwọn òwe táwọn kan tó ti fagbó tán kàn kọ tọkọ pé mọ̀mọ́dù yìí ó máa jẹ́ ròyìn ọba ìtọ́kọ̀ kọ because báwo ni ṣe máa sọ̀rọ̀ ọ̀rọ̀ mọ̀mọ́dù tá à ní rí lórí íńtánẹ́ẹ̀tì tá à ní lè rí ìwé yẹn. ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ. àwọn ẹmu jáde ẹṣí má rí ẹṣí tábà máa wo ẹni tó kọ ìwé yẹn gan ẹni tó kọ ìwé yẹn á máa tẹ̀ sí orí íńtánẹ́ẹ̀tì á máa wo ẹni tó jẹ́ bí àwọn. mo láìkí àmì ọlọ́run ṣiṣẹ́ mo láìkí yín bọ̀ ẹ kàn make sure pé. Ó possible ó lè má já wọn kan tí ó lè já wọn kan tí wọn mọ̀ ẹ má wọrí ẹ mú yẹn wá ẹ má wọrí. ẹ má pùtọ̀ ọ̀bẹ ẹ mọ̀ pé bá a ṣe ń gbọ́ bàbá mi ẹ wọnú ilé kẹ ṣíwèé yẹ ó yẹ yín kẹ ṣí lọ síbi ẹ̀rí yẹ ká má lè bá àgbàsíkò yín ni o ó yẹ yín so ẹ ṣe bá ti ṣí débi ibẹ̀ kẹkàn tán kámẹ́rà yín kẹjẹ ká mọ̀ ẹ gbọ́ báyẹn ṣé ẹ gbọ́ mi ẹ ṣe so ẹ máa ṣíwèé yẹn lọ́n ti yín Abdullah. Abdullah wà ń bẹ Abdullah yìí ti lẹ́gbẹ̀ẹ́ o so tabatu rí mùsùlùmí tó wà ní comment section ẹ lè send the request tàbí kẹ́ ṣe àì Abdullah ìwé tẹ̀lé kó máa sọ̀rọ̀ ní o so bàbá mi ọlọ́run tẹ́ bá ti ready ẹ jẹ́ ká mọ̀. Sherifuddin àwọn afá yìí wọn lè gbé kèsì so Sugar ṣe wà ń bẹ. mo wà ń bẹ sà. ẹ káàbọ̀ ṣé mùsùlùmí ni. bẹ́ẹ̀ ni sà but ṣé ń gbọ́ sà. bẹ́ẹ̀ ni mo à ń gbọ́ yín. àkọ́kọ́ náà ṣe rí program tẹ̀ ń ṣe yìí tó ti tú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gan mùsùlùmí ni mí ò ṣe ń get ìdílé mùsùlùmí láti bí mi but wọ́n ṣe tí wọ́n ní èmi ò bá wọn ṣe mùsùlùmí mọ́ ṣé ti yín sà. Ibrahim ni mo jẹ́ ṣe ń get Adédèjì lèmi claim pé mo jẹ́ ní Ibrahim ni wọ́n sọ mí ṣe ń get but èmi jẹ́ kọ́ mọ̀ pé mi kì í ṣe Ibrahim mọ́ because a lot of things mo ṣe kí ni mo ti kọ́gbọ́n nínú program yìí a lot mo ti kọ́gbọ́n gan because there are some things tí ó ti fi bò wá lójú tipẹ́ gan onígbà kan ó ní ọdún kan tẹ́ pé ìdádùwà ọ̀sán mi sì lè kí ó tẹ́ pé àfa ilé kó yẹn bá wọn jà gan tẹ́ pé kódà ojú mi báyìí lọ́nà ọbẹ̀ tẹ́ pé ojú mi ló wú ètò yín sà mo kàn dúpẹ́ pé program yìí ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kọ́ mọ rírí pé inú ẹ̀sìn táwọn wà ẹ̀sìn burúkú ni ètò yín sà so máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀mí ẹ̀tọ́ba tó ń la ọ̀nà fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nítorí wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi bo ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú gan gidi so máa dúpẹ́ lọ́wọ́ yín sà àti olówó èkó everybody mo ṣe àlẹ́bọ̀rú ẹ̀làbọ̀yẹ̀ fún gbogbo ilé àtàwọn tó wà ní conversation so nǹkan tí mo ní kí n wá sọ fún àwọn èèyàn tó wà ní bíbá yín nìyẹn sà. ẹ ṣe àdúpẹ́ ṣé bàbá mi ọlọ́run tí rí ẹ ṣé bàbá Sugar. ẹ ṣe gan bóyá tá a bá rí àwọn mùsùlùmí kan sàlẹ̀ tí wọ́n sì ń wò pé Islam ṣe káwọn filẹ̀ wọ́n bẹ̀rù pé bóyá Allah bóyá Ọlọ́run irọ́ lásán ni Allah kì í ṣe Ọlọ́run èrè lásán ni nǹkan kan ò lè ṣe yín tẹ́ bá fẹ̀sì Islam lẹ̀ tó ìsọ́ọ̀sì. mo ti kó àwọn tí a náà jáde. ó yá ẹ ṣí kámẹ́rà yín kẹ́ ká tírà fún wa. ẹ kálẹ́. ẹ káàbọ̀. ṣé ẹ rí báyìí. àti rí o. ẹ tí rí báyìí. bẹ́ẹ̀. sílé yín là ń wò sílé là ń wò. ẹ change kámẹ́rà yẹn sẹ́yìn àbí síwájú dẹ̀ ni. ok ó dàbí wọn ti tán ó dàbí wọn tó torchlight sí báyìí àbí. à ń rí bọ̀ kò clear o. ẹ wo màmá kà fún yín tẹ́ ń gbọ́ mi.
báwo la fẹ́ jẹ́rìí nǹkan tẹ́ ń kà báyìí. mo sọ lẹ́ẹ̀kan pé àwọn tíra táwọn kan kọ ni ṣẹ́gẹ́ àwọn tíra táwọn kan fọwọ́ kọ ni kò ń ṣe verified and authentic tíra so kò ń ṣe ìwé táwọn kan kàn kọ ni anybody ló lè kọ̀wé ṣẹ́gẹ́ so mi ò rò pé kán fún wa ní nǹkan tó jẹ́ ní. kámẹ́rà fún tèmi ni ò ṣe àwọn kọ́ nìyẹn kódà mo fi ṣe kíní gan ní àṣọ nǹkan mi ò rí ẹgbẹ́ sẹ́yìn tíra yẹn ká wò ẹgbẹ́ sẹ́yìn tíra yẹn ká wò. tíra tí mo pè fún ní ìlàsọ̀tún náà yẹ kí ni àgbẹ̀nà mo mú jáde part 1 and 3 mo mú jáde yìí ẹgbẹ́ tíra tí mo kó jáde mẹ́ta ni. ẹgbẹ́ sẹ́yìn ẹ̀. àní kámẹ́rà fún mi ni ò dá sí ẹ̀bí láìláì sí ọlọ́run kódà mo promise gan lọ́la owó yọ ọ̀la mo ti máa ṣe gan lọ́la torí tí náà fi ṣe adẹ̀ máa wáyé sí láìfi nítorí kíní yìí padà. ohun tó kọ ni pé afáyẹn ní àhàlà ìlú. má wọrí ṣe o ẹ jẹ́ fáàmù tíra iná káfa yẹn ká tó mọ táfà tó ẹ pàdé ẹ má wọrí. ṣe ti pé tíra tí mo fẹ́ sí mẹ́ta ni sí mẹ́rin. àwọn tíra tẹ kéde mẹ́ta sí mẹ́rin. ilé kéwù lẹ ti kàwé lè. àwọn tíra ta kéde kéwù ni ìtàn ní ẹtì bẹ̀rẹ̀. ilé kéwù lẹ ti kéwù ní ìjọdọ̀ sí ádámù. no Ìlọrin ni mí Mọ̀kóndò ni mí. àwọn tíra Nàìjíríà mo tíra Áfíríkà ní tíra tẹ dìmú yẹn bàbá mi. olóhùn sọ pé kì í ṣe àwọn tíra tẹ̀lé pàdé online kì í ṣe àwọn tíra tẹ̀lé pàdé online. tí ara Áfíríkà ló máa kọ ìtàn nábì ni. ìvù ni tíra tẹ gbé wá dọ̀hìvù ni. kì í ṣe dọ̀ yìí àwọn tíra àdúgbò táwọn afáà Yorùbá àwọn afáà kìíní kọ ìyẹn kọ́ la ní ìtàn kọ gangan fún rẹ̀ dín tàn nábì. tíra yẹn kàn fáàmù wọ́n sọ bàbá mi Ọlọ́run ẹ ṣe sùúrù bàbá Sheriff dé tó bá di ẹ sọ pé máa ya tíra yẹn lẹ́ẹ̀kan ní pé bóyá tó bá dọ̀la. kámẹ́rà fóònù mi ni ò ṣe mo máa tí máa ti ṣe fóònù mi lọ́la tí mo kó gbé fóònù mi fún mi tó bá mi ṣe kò rí ṣe. ẹ lè follow MS cause mo ti ṣe research ìdí níwọ̀n kékeré nípa ìwé yẹn so mo dẹ̀ rí pé Saudi gan wọn mọ̀ kán pa ẹ̀ so níwèé tẹ́ dárúkọ yẹn ni o Kasalatu Nuru Al-Yakin so tí mo wọ yìí báyìí Saudi wọn mọ̀ kán pa ẹ̀ but tẹ́ bá ti ya tíra yín dọ́là ẹ máa gbọ́ tẹ́ bá ti yà èmi náà níbi báyìí náà bá yín wá PDF yẹ kalẹ̀ bí a bá lè rí ní YouTube tẹ́tí fi ṣe fídíò so a continue láti bẹ̀ so láti lè tẹ̀síwájú so inú Suratu Baqara ṣẹ́ṣì wà ń bẹ̀ bàbá àmì Ọlọ́run jẹ́ kí n gbé wá ṣẹ́ṣì wà ń bẹ̀ ẹ ṣí máìkì yín bàbá àmì Ọlọ́run. mo tó àmú àpẹẹlẹ yín. ẹ ṣí Quran 262 mo fẹ́ gbé wá. ẹ gbé wá. tó àfa àmì Ọlọ́run ṣe wà ń bẹ̀ lè ṣí máìkì yín tẹ́ bá. mo ti ṣe. ìyá ẹ káàbọ̀ so ẹ wo àyà yìí ṣé ẹ lè bá wa kà kẹ́ bá wa tú. ó ní iná lẹ́sìnà àmọ̀nù wọ́n lẹ́sìnà hadu wọ́n nà zọ́ra wà sọ́bì hínà man hamana billahi wal yawmil hari muhammad salihan falahum ajruhum inda rabbihim wala khawfun alayhim wala hum yahzanun. ó ní iná lẹ́sìnà àmọ̀nù dájúdájú ṣẹ́rí àwọn tó gba tọ́lọ́run bá gbọ́ àwọn tó gba tọ́lọ́run àwọn tó gbàgbọ́ pé Ọlọ́run bá wà wal lẹ́sìnà hadu àtàwọn nǹkan tó yẹ sí pé àwọn yẹn ti wọn àwọn Jews òun làwọn yẹn wọ́n nà sọ́ra àtàwọn Christian ọ̀sọ́ọ̀bì yìí náà àtàwọn tó máa ń bọ òrìṣà man amana billahi nínú wọn ó wà nù àwọn tó gbà pípẹ́ Ọlọ́run bá wà wal yawmil akhir àtijọ́ ìgbìndé àlìkíyàmà wàhámìlà salihan bó ṣe gbà pé Ọlọ́run bá wà yẹn wọ́n tó wá ṣiṣẹ́ dáadáa falahum ajruhum inda rabbihim ẹ̀san wọn wà lọ́dọ̀ Ọlọ́run ọ̀dọ̀ ọba tó dá wọn wàlá khawfun alayhim wọn ò nídìí láti máa bẹ̀rù kankan mọ́ kò sí bẹ̀rù kankan mọ́ lórí wọn wàlá hum yahzanuna wọn ò gbọ́dọ̀ máa páyà pé ṣáwọn ò rí ẹ̀san gbà ní ọ̀dọ̀ Ọlọ́run bá mọ́ ẹ̀san wà lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n gbà kí lẹ fẹ́ yọ mẹ́. ẹ ṣe
so nípa ti sabians yẹ àwọn sabihun yẹ àlàyé ò lẹ́ni ṣe fún wa nípa wọn gẹ́gẹ́ bí Quran ṣe dárúkọ nínú àyà yìí ó tún wà ní verse mi o bọ̀ láti bí àyà yìí so ṣe lè ṣàlàyé fún wa nípa wọn àwọn sabians. ṣé níbi àwọn sọ̀bì yín náà. bẹ́ẹ̀ni. pé àwọn tó máa ń bọ òòṣà. kí lẹ mọ̀ nípa wọn. mi ò mọ̀ kan nípa wọn ju wípé Ọlọ́run ṣe gbìjà lọ. bó ṣe ẹ mọ̀ kankan nípa àwọn Júù. mi ò mọ̀ kan nípa Júù náà because ẹ mọ̀ pé àwọn ò lágbá Júù. ok Christian náà kọ́ àwọn Christian tó wà ní ibẹ̀ yẹn náà kọ́. mo mọ̀ nípa Christian. all right so ṣẹ́rí ìdí tí mo fi gbé àyà yìí wá fún yín ni pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kà ẹni pé àwọn tó ń bọ ṣìgìdì òun làwọn sabians yẹ so ẹ̀dẹ̀ máa rí i pé gẹ́gẹ́ bí àyà yẹn ṣe wá nípa àwọn onígbàgbọ́ ìyá àwọn mùsùlùmí Jew Christian and sabians whoever truly believe in Allah and the last day and does good ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú Allah àti ọjọ́ ìkẹyìn tẹ́lẹ̀ ń ṣe dáadáa will have their reward with their Lord wọ́n máa ní èrè wọn pẹ̀lú olúwa wọn and there will be no fear for them but they receive everything. So now àwọn sabians yìí ní àyà yìí tẹ́tọ́ pé wọ́n ń bọ kínní ṣé ẹ mọ̀ pé àwọn sabians yìí torí pé mo rí pé ń dárúkọ Ọlọ́run àwọn gangan ni wọ́n máa ń sọ pé la ilaha illallah before kí Muhammadu tó dé. So àwọn tẹ́lẹ̀ ń sọ yìí wọ́n ní òbíṣẹ́ kankan wọ́n máa ń kírun gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí ṣe máa ń kírun wọ́n dẹ̀ máa ń gbààwẹ̀. So ara wọn dẹ̀ ní gbogbo nǹkan tí Islam tí wọ́n ń ṣe lénìí àwọn ṣe gidi yẹ ara wọn ni Islam ti kọ́ gbogbo ẹ̀. So ó wá yà bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ ṣe pé wọ́n ní àwọn tó ń bọ ṣìgìdì nípa àwọn ẹlẹ́bọ yẹ tó sì jẹ́ pé nǹkan tí wọ́n ń ṣe gangan yín gẹ́gẹ́ adopted fún lẹ́yìn tẹ́ ń ṣe lénìí. ẹ jẹ́ n clarify kankan. ó yá. ẹ kọ́kọ́ lọ mọ̀ pé ànábì dé bá Islam ni kì í ṣe pé ànábì ló mẹ́sìn wá ẹ gbọ́ mi ṣé ń gbọ́ mi o ṣé wàá mẹ́kọ̀ọ́ mi. à ń gbọ́ yín bẹ́ẹ̀ ni. ànábì dé bẹ́sìn ni ó kàn wá tún ṣe ni ó láwọn kankan tó wá tún ṣe níbẹ̀ àwọn tó ń bọ ṣìgìdì wọ́n wà kánábì tó dé ó dáa àtẹ̀wá ń fọwọ́ ọ̀gùn ní Mẹ́kà kí ni wọ́n ń bọ kánábì tó dé. ọ̀rọ̀ sabians yìí là ń sọ lọ́wọ́ ó yẹ yín a máa padà bọ̀ síbi àwọn yẹn. àwọn sabians náà ń bẹnu lárúbáwá àwọn sabians wọn ò dẹ̀ sọ láyé dáadáa kánábì tó dé. all right bọ̀ ṣe àmọ̀ kí wọ́n ti ń kírun wákàtí márùn-ún kánábì tó dé. ó wá ní bọ́ ṣe ń kì. all right ṣe àmọ̀ kí wọ́n ti ń gba àwẹ̀ Ramadan 30 or 29 kánábì tó dé. kánábì tó dé bẹ́ẹ̀ wọ́n sọ pé ànábì ò mú Islam wá ànábì wá tún kankan ṣe nínú Islam ni. la ilaha illallah ẹ máa gbọ́ la ilaha illallah yẹn náà ṣe àmọ̀ kí wọ́n ti ń ṣe kí ànábì tó dé. ànábì Musa ló kọ́ bẹ́ẹ̀ sí ní ṣe kó tó dé pé ànábì dé. ṣe ẹlẹ́rìí yẹn. no ìtàn ànábì Musa nìyẹn wà because ànábì ibo la ti máa rí tàn ànábì Musa ká tó wá lọ bọ́ síbi ìyẹn. ànábì Musa ò ní pàtó tíra tán fi kọ ìtàn yẹn bọ́tà àwọn ìtàn yẹn wà ní Al-Qur'ani nínú sọ́wọ́tò àrà bẹ́ẹ̀. ẹ máa gbọ́ tẹ́ ẹ bá fẹ́ jẹ́rìí àwọn ànábì yẹn ẹ lè tún fi ọ̀rọ̀ Muhammadu jẹ́rìí wọn tó ti yé yín ibo la ti máa rí ìtàn Musa tó sọ pé la ilaha illallah yẹ ibo la ti máa rí ìkà tí ó ṣe nu Quran Musa ò mọ Quran àbí. Musa ò mọ Quran ọ̀rẹ́ ṣé Musa mọ Quran ṣó mọ. ṣe mọ bí ànábì Musa ṣe máa ń sọ láyé láyé. ẹ má wọlé ṣé Musa mọ Quran. Musa ò mọ Quran. ẹ ṣe so ìwé tí Musa kọ ó yẹ yín àwọn kan náà máa gbọ́ Musa ò ṣọmọ Lárúbáwá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. kì í ṣọmọ Lárúbáwá bẹ́ẹ̀ ni. so outside Lárúbáwá ṣé nígbà yẹn ni o outside àwọn Arab yẹn ṣá nílùú mi tó tún máa sọ pé la ilaha illallah tí wọ́n wá kí Allah ni wọ́n gbà fún outside Lárúbáwá. èdè ìlú wọn ló fi ń sọ la ilaha illallah ṣé n sọ èdè náà fún yín. èdè wo ni. èdè Hebrew ni òun ló ń pè ní halalau kódà mo sì ló lálẹ́ yìí gan nísinsìnyí tó dé ké mo bọ́ sí live lọ́ máa ń lò ní halalau ṣe mọ àwọn Christian náà àwọn náà máa ń sọ la ilaha illallah ó kàn ní bọ́ ṣe máa ń sọ. kò sí wàhálà ìbẹ̀yẹ kọ́ là ń lọ mo bá ìgbẹ́ má bìí ẹ mẹsẹ̀ ẹ jẹ́ continue. àwọn ànábì kankan wọ̀nyí
àmì ọlọ́run ṣe ń gbọ́. wà pẹ̀lú yín. ẹni iburu ló ń sọ àwọn iburu ṣèbí ń tàn ṣáà ń sọ láìláìláìláì náà ni. ṣe rí èdè tó ní kálukú fi ń sọ ẹdúnà láìláìláìlá èdè lárúbáwá ni tí ò bá fẹ́ sọ wọ́n ní kò sọ́ba kan àfọlọ́hùn ẹ pé èdè yẹn ẹni tí ò bá mọ̀ pé ohun tó ń sọ níbẹ̀ yẹn kò lè mọ̀ pé ohun tó ń sọ níbẹ̀ yẹn. ẹ máa gbọ́ gbólóhùn aláwù fún rẹ̀ ṣe mọ̀ pé kì í ṣe èdè lárúbáwá. kì í ṣe kí ni. aláwù tábà ní aláwù ṣẹnu kì í ṣe inú èdè lárúbáwá náà ti yọ jáde. èdè lárúbáwá ni èdè lárúbáwá ni èdè lárúbáwá ni aláwù èdè lárúbáwá ni aláwù èdè lárúbáwá ni aláwù. ok ẹ jẹ máa gbé jáde fún yín sìn aláwù tí ẹ̀yin gbọ́ tẹ́ ń gbọ́ yẹn oye wọ́n yọ jáde láti inú alùlóhà ni làwọn ìlú máa ń pè é báyìí yorùbá yẹn ò ní mọ̀ so nígbà tó fẹ́ sọ di ìtẹ̀mọ̀ tí táwọn sabians òfin ṣe táwọn lárúbáwá ń ṣe nígbà pilẹ̀ torí pé àwọn lárúbáwá ń pe wọ́n sọ ìkànnì àwọn àgbà ṣìgìdì wọn ní Allahu làwọn sabians ò ṣe bá wọn ṣe tẹmọ pé àwọn sabians ẹ máa gbọ́ tẹmọ pé àwọn sabians. ibo ni tàn yẹn wà ẹjọ ibo ni tàn yẹn wà tíra ò ní tàn yẹn wà. a máa fún yín evidence ẹ kò lè tó báyìí ẹ ṣáàjẹ kọ́kọ́ ẹ jẹ kọ́kọ́. èmi ìyẹn wá kẹ́kọ̀ọ́ mi báyìí ni. ẹ wá ní sùúrù tẹmọ pé àwọn lárúbáwá ẹni ànábì pé ànábì wá tún nǹkan kan ṣe ni kí lànábì tún ṣe ẹ mọ̀ kí lànábì tún ṣe. sọ́rí nípa ọ̀rọ̀ ìrun ànábì òde bárùn ó múrun wá ni. ànábì òde bárùn ó múrun wá ni. a jẹ́ pé mọ̀ báwọn sábíàsì ń kírun tẹ́lẹ̀ nìyẹn. a kàn ní kí wọ́n kírun ni ayàwó náà fi ń kírun. ok àmì ọlọ́run mo rí pé. ẹ dúró sẹ́rí báwọn sábíàsì ṣe máa ń ṣe tó máa fi ń bọ òrìṣà wọn mo máa ń wò wọ́n dáadáa tó máa ń lọlẹ̀ báyìí bí ipa ń kírun yẹn. ṣé abọ̀rìṣà àjàre ẹ̀ mọ́tàn pé sábíàsì bàbá yìí. àwọn abọ̀rìṣà náà ni mo mọ bọ̀ tí mi ò kàn fẹ́ sọ kó má dàbí pé mo fi ń tako ẹ̀yin pé mo fi ń torí mi ò láàkì nǹkan pípé kí ẹ máa takùn síra yẹn. ẹ lọ ṣèwádìí àwọn sábíànsì ò kì í ṣe abọ ṣìgìdì àwọn sábíànsì òun làwọn tí wọ́n nígbàgbọ́ nínú Allah nìkan Jerusalem náà dẹ̀ máa ń kọjú sí tó máa fẹ́ kírun. ètò láyé no àwọn ọ̀nà sọ́ra nìyẹn. ètò láyé. àti bọ́lí báyìí. àwọn àmàdélékè ti di àwọn sábíànsì yẹn náà wọ́n ń bọ ṣìgìdì àwọn gangan náà ní ṣìgìdì Allah yẹn àwọn ló ń ṣe la ilaha illallah mi ò mọ àti kárí tẹ́ bá wo tafsir aya yìí tafsir Quran chapter 2 verse 62 tafsir Ibn Kathir ó ṣàlàyé tafsir At-Tabari náà ṣàlàyé so àmàdélékè ẹ lè ṣe bí kíní yẹn wà lọ́wọ́ yín kẹ́ ẹ display fanfa yìí kan lè kà so ẹ ṣe sùúrù Mr. Derrick. so àfa àṣẹ wà ń bẹ. àfa wà ń bẹ àmì Ọlọ́run wà ń bẹ. ẹ̀yin lẹ́dẹ̀ẹ́yìn lárúbá yẹn lọ́wọ́ ṣé máa gé lárúbá yẹn sójú screen kí wọ́n lè bá kárábìkì yẹn. àmì Ọlọ́run ẹ lè ṣí gbòǹgbò yín so ká tó wá gbé ní English kí gbogbo lè rí so nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé àkọ́kọ́ náà gbogbo àwọn òjíṣẹ́ tí wọ́n kọ sínú Kùránì yẹn nítorí wọ́n pe Allah Islam ni wọ́n ṣe kìnnìkan wọn mọ Allah rí Musa ò mọ Allah rí gbogbo àwọn ànábì yẹn tí wọ́n kẹta kà sínú Kùránì yẹn wọn mọ Allah rí Muhammadu nìkan ló sọ wípé wọ́n mọ Allah àwọn yẹ òde wọn gbọ́dọ̀ àwọn ẹ̀gbọ́ ọ̀rọ̀ Allah gan rí so ẹ ṣe sùúrù ẹ máa béèrè. ṣé Christian ni àbí Muslim ni. gbogbo ẹ ni. gbogbo ẹ ni ok ẹni pé Musa ò mọ Allah rí. bẹ́ẹ̀ni a máa ṣe máa dé bẹ́ẹ̀ ẹ lè kà láti bí báyìí tẹfsiri yáyà Al-Baqarah 62 yẹn lélẹ̀ so nípa sábíà ṣẹka ẹgbẹ́ sókè. ó ní ọ̀kọ́lá aṣímù sọ báyìí amọ̀tòf ó gbà látọ̀dọ̀ mọ̀tòf kúnà indalẹ̀ ókìmù ibùnú àtìbà ó ní àwà lọ́dọ̀ ókìmù àtìbà fún àdáta náà rọ̀jùnú arákùnrin kan bá sọ̀rọ̀ min alẹ́ basora ní àwọn ará alẹ́ basora and Hasan látọ̀dọ̀ Hasan anáwó kana yakulu fi sọ bìhínà ó máa ń sọ nípa àwọn tó máa ń bọ òrìṣà òun wà iná òun kalimọ̀ júùsì wọ́n dàbí àwọn tó máa ń bọ iná. wọ́n wá ní pé fàkọ́lá ókèmù wá sọ wípé alam àbí òkú bisalika a ṣe mi ò ti sọ báyìí fún yín tẹ́lẹ̀. ó wá ní wàkọ́lá abdulrahman wá sọ báyìí ibùnú mahad ọmọ mahad hani màáwíyà ó pàdé tọ́lá màáwíyà ibùnú abdul karimi
látọ̀dọ̀ ọmọ abdulkarim ó ní semitul hasan zakara zobihina mo gbọ́ tí hasan ń dárúkọ nípa àwọn tó máa ń bọ ṣìgìdì fàkọ́ọ́là ó wá ń sọ wípé àwọn táwọn wí qawmun ìjọ kan ni wọ́n ya'buduna li màláíkà lọ máa ń sìn wàkọ́ọ́lá ibnu jariri sọ báyìí pé àdásánà muhammad ibnu abdullala muhammad ọmọ abdullala sọ báyìí fún wa pé àdásánà mutamaru bá a sọ ọmọ suleiman látọ̀dọ̀ bá rẹ̀ pé an hasan òun gbọ́ látọ̀dọ̀ hasan kọ́lá ó ní pé habiri ziyada sọ fún ziyada anna zobihina pé àwọn àbòrìṣà yìí pé àwọn tó máa ń bọ sìgìdì yìí yusalluna ila al-qibla wọ́n máa ń kírun dájú kọ kíbùlà wa yusalluna amsa wọ́n dẹ̀ máa ń kírun wákàtí 5 kọ́ọ̀lá oníkẹfà àrádà ayàdọ́wò aníwọ̀n alìjẹsíyà ó wá rí pé òun fẹ́ máa gba owó ìtanràn lórí ìwọ̀n tó máa ń kíyàn jásíyà ló máa ń pè ní tax ló máa ń pè ní jásíyà kọ́ọ̀lá ó ní fàábàrà bàdà àná òun yàgbọ́dọ̀ náà màláíkà ó ní ó sọ bẹ́ẹ̀ nípa ní tí ó ní pé wọ́n sin màláíkà pé màláíkà ni àwọn ènìyàn ń sìn wàkọ́lá Abu Jafar Razi sọ pé bàlágà ní ọ̀rọ̀ bá mi wípé àìnà sọ̀bẹ̀rẹ̀ náà pé àwọn àbọ̀rìṣà yìí qawmun ìjọ kan ni wọ́n ya'buduna li màláíkà làwọn máa ń sìn wa yuqiruna zabura wọ́n máa ń ké zabura tá nàbí Dáúdà gbà wá wa yusalluna ila al-qibla wọ́n dẹ̀ máa ń kírun dájú kọ kíbùlà wákàtí agẹ́ bẹ́ẹ̀ náà ni kọ́lá Sayidu sọ báyìí bùn àbí Ariwaba ọmọ àbí Ariwaba Kọ̀tádì àtọ̀dọ̀ Kọ̀tádì kí níyàn ti pè ó sì lọ sàlẹ̀ sí kí níyàn ti pè. next year. kí n gbé next one sí ṣé wọ́n ti rí pé wọ́n ń kírun wọ́n jẹ́ ń fèsì kíbla àbí. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kí n gbé next one wá. ara wọn tí mi ṣe rí ọ̀rọ̀ yẹn ti ń jọra wọn bọ̀ ara wọn tá ni mo nípa nàbí wa tún ṣe nìyẹn wọ́n ti ń kírun kó tó dé ẹ ṣe sùúrù tí. àmì ọlọ́run ṣe bẹ́ẹ̀ sọ pé ànábì ló ní wá nìsín. ẹ mọ̀ pé àwọn eléyìí sí sáré expose wọn bẹ̀ yẹn àwọn èèyàn ti mọ̀ bá àdúgbò ògùn ọ̀pọ̀ wa irọ́ lásán ni. irun wo ló ń túnṣe wákàtí 5 tẹ̀ ń kí náà lẹ̀ ń kí náà ẹ̀ka kínní ìjàre ẹ̀ka lọ. ẹ jẹ́ ń sọ bó ṣe wá tún ṣe. ẹ kà tán ná bàbá mi ẹ kà tán ná. ẹ jẹ́ ń sọ bó ṣe wá tún ṣe. àti bọ̀ bẹ́ẹ̀ ẹ kà tán ná. wàkọ́lá ibùnà àbí ọmọ átìmì ọmọ bàbá átìmì sọ báyìí pé àdásánà Yunus bá a sọ̀rọ̀ bùnà abdulhala ọmọ abdulhala àbára náà ó bá a sọ̀rọ̀ ibùnà wahab ọmọ wahab ó ní àbíríní ibùnà àbí zunadi ọmọ bàbá oní ní ìṣáná ó bá mi sọ̀rọ̀ pé àbí látọ̀dọ̀ bàbá rẹ̀ kọ́ọ̀lá ó ní àsọ̀bìhùnà àwọn tó máa ń bọ̀ sí gidi ń kọ́mún ìjọ kan ni wọ́n mímá yá lè ìráàkà nínú àwọn tó kọ̀ǹgò sí Iraq wàhùn bàkúṣí àwọn ni bàkúṣí wàhùn àwọn táwọn wèé yóò mìíràn nàbí nàbí yìí náà wọ́n gbà pé àwọn ànábì wà kó lòun gbogbo wọn pátápátá lọ́gbà pé ànábì gbogbo ànábì pátá wà wàyà sùnmọ́ náà wọ́n dẹ̀ máa ń gbàwẹ̀ bí àwọn ànábì yẹn tó ń gbàgbọ́ nípa àwọn ṣe máa ń gbàwẹ̀ kó là máa ń sa kó lò mí kó lè sáà nàtí sàlásí náà yàwó mọ́ nínú gbogbo 30 days ọ̀nà wọn fi ń gbàwẹ̀ wọ́n yìí sọ lónà ilẹ̀ Yaman wọ́n máa ń kírun ọ̀dájú kọ Yaman kólà àyàwó mi àmúṣe sọ̀làwátì gbogbo ìrun wákàtí 5 ló máa ń kí wọ́n ní wàsáhàlà wahab wá bèrè màníyà látọ̀dọ̀ màníyà à ń sọ bìí náà nípa àwọn abọ́ṣigidi fàkọ́lá ó ní alẹ́zí ẹni tó ti pé yàrí fúlọ́ wàdàwú wípé ẹni tá a mọ̀ lábọ́ṣigidi ni pé alẹ́zí yàrí fúlọ́ wàdàwú ẹni tó mọ ọlọ́run àbá ní ọ̀kan wàlẹ́ sátìláwó ṣàríyàt kò sí ìlànà míì fún yàmọ́dù bìyà wà lámìyàdá sukú fún wa ibi tí wàhálà ti wá ṣẹlẹ̀ nu ó ní wàlẹ́ sátìláwó kò sí fún onítọ̀hún tí kò dẹ̀ sí fún onítọ̀hún tó gbà pé ọlọ́run wà yẹn ṣàríyàt yàmọ́dù bìyà wípé tí kò ṣe ọ̀nà míì àtọ̀sọ́nà táwọn wí wà lámìyàdá tí kò dẹ̀ dẹ́gbin kú fún wa káwá pé wẹ́ni bẹ́ẹ̀ ní gẹ̀fẹ̀ rí wàkọ́lá abdullahi sọ́bàì ibùnú ọmọ wahab kọ́lá abdulrahman ọmọ abdulrahman sọ̀rọ̀ ibùnú zayd ọmọ zayd asọ̀bẹ̀wòna ó ní pé àwọn àbòrìṣàtẹ́rì hùn hálùdínú mínàlẹ̀ àdìyàn ara àwọn ará ẹlẹ́sìn kan nínú àwọn ẹ̀sìn tí ó ń bẹ ní àgbálá ayé kánú wọn ń bẹ bí jùzẹ́rà ní apá kan ìlú kan tó ń pè ní jùzẹ́rà àlùmúsọ́lù àwọn tó máa ń kírun yàkúlù náà wọ́n máa ń sọ pé la ilaha illallah kò sọ́ọ̀bà kan àfọlọ́run bá walaysa lahum amalun illa kitabu wala nabiyyun illa qawlun walaysa lahum amalun kò síṣẹ́ kankan fún wọn tó máa ń ṣe
wàlá kìtàbù àwọn sádàbí wọn ò ní tírà wàlá nàbíyún wọn ò ní ànábì ilá káwọlù ọ̀rọ̀ lásán la máa ń sọ la ilaha illallah kò sọ bàbá fọlọ́wọ́n bá kọ́ọ̀là wàlá mímì ní wọn ò ní ẹ má bínú ẹjọ ẹ má bínú wọn ẹ sọ pé wọn máa ń sọ pé la ilaha illallah nísìn àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ ẹnì ṣọlẹ̀. wàkọ́ọ̀là ó ní pé wàlá mímì nù bí rasuli wọ́n gba ìpọ́lọ́wọ́n bá wà but wàlá mímì nù bí rasuli wọ́n gba àwọn òjíṣẹ́ tó wá wọ́n gbà wọ́n gbọ́. famin ajili salika níbi eléyìí táwa wí káànà ní mushrikuna wọn ní àwọn mushriki fi ń bẹ àwọn yẹn àwọn gẹ̀fẹ̀rí yaquluna ní nàbí yìí wọ́n fi ń sọ fún ànábì wípé sallallahu alaihi wasallam ìkìlọ̀ lọ́lọ́kùn àbá wọ́n àti àbí ìpínlẹ̀ àwọn sábẹ́ rẹ̀ haulai sọ̀bìrúnà wọn lọ́n fi ń pe ànábì náà ní sọ̀bìrúnà wípé àbọ̀ òrìṣà lòun náà nítorí pé àwọn ni tí wọ́n wá tẹ́lẹ̀ náà táwọn náà kírun tẹ́lẹ̀ náà àwọn náà wọ́n máa ń sọ láìláìláìláì ni wọn náà gba àwọn ànábì wọn gbọ́ náà ni àwọn gẹ̀fẹ̀rí náà wọn fi gba tànábì tí à ń sọ yìí náà gbọ́. ìrọ̀ ẹ̀ sí kí tágí bẹ̀ yẹ wọ́n máa ń ṣe láìláìláìlá ó yẹ yín so Muhammadu náà wá dé ó náà máa ń ṣe ìṣe wọn so náà máa ń ṣe láìláìláìlá táwọn máa ń ṣe yẹ ṣìgìdì ní ẹni tán ń ṣe láìláì yẹ fún which is Allah ló tóbi jù nínú àwọn ṣìgìdì yẹ so náà Muhammadu náà ó wá ti accept Allah wá ń pe Muhammadu náà pé ẹ̀rọ aláyé yẹ ẹ̀rí sabians ni bọ̀bọ̀ yẹ bọ̀bọ̀ Muhammadu yẹ sabians àwọn tó ń bọ̀ ṣìgìdì kò bọ̀ ṣìgìdì lé wọn ó yẹ yín ẹ continue. òun náà ṣì burú yùṣàbàwúnà hùn bìhín wọ́n máa ń fi ànábì fi ń jọ ṣe láyé látẹ̀lẹ̀ tó máa ń gbé sígìrì wípé ànábì náà ni ohun tí wọ́n ń sọ níbẹ̀ yẹn nìyẹn ìyá ni fi káólì níbi gbólóhùn tánàbì máa ń sọ pé la ilaha illallah o pé láyé látànàbì náà sọ yẹn pé àwọn tó máa ń bọ ṣìgìrì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n wà láyé gbà wọn wípé tó wà ń bọ ṣìgìrì tẹ́lẹ̀ tó ń sọ láyé láyé pé bánàbì ní tí wọ́n náà ṣe dé tóun náà sọ láyé láyé wípé ṣìgìrì táwọn tọ̀hún ń bọ tẹ́lẹ̀ yẹn tóun gbé síwájú wípé ó kúkú gbé ṣìgìrì síwájú pé láyé tí wọ́n ń pè tẹ́lẹ̀ lòun náà ń pè míwà aráàzí pé kò rí bẹ́ẹ̀ ànábì Musa ṣe rí ohun tó fi ń bọ ṣìgìrì ṣe ń ṣàlàyé rẹ̀. ẹ̀ka kí ni ìtàn ẹ má wọlé ẹ̀ka tán. mo ti ka tán ó ní pé yà ní ìtumọ̀ ẹ̀ kíkọ́ ó lè níbi gbólóhùn tánà kì í sọ pé láyé náà. lórí kẹta yẹn àkọ́kọ́ ni pé ẹ ti gbà ní ìsìn pàǹdàbì kọ́ ló múrun wa. ànábì kọ́ ló mú un wá. ẹni sùúrù ẹ dẹ̀ ti gbà ní ìsìn pàǹdàbì kọ́ ló máa wẹ̀ wá. pé kó nǹkan ló mú àwẹ̀ wá. òun kọ́ ló mú wá. gbólóhùn la ilaha illallah yẹn dẹ̀ ti gbà pé wọ́n ti ń wí tẹ́lẹ̀ kánàbì tó dé. wọ́n ti ń wí kánàbì tó dé. ẹ ti gbà pé wọ́n ti ń wí tẹ́lẹ̀ kánàbì tó dé. wọ́n ti ń wí kánàbì tó dé. ẹ dẹ̀ ti gbà pé ṣìgìdì kan wà tí wọ́n ń pè ní Allahu. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. ẹ dẹ̀ ti gbà pé ànábì ò rí Jùbìrìlù rí báwo ni Kùránì ṣe sọ̀kalẹ̀ fún ànábì bóyá kẹ́ ṣàlàyé fún mi. àmì ò sọ pé ànábì ò rí Jùbìrìlù rí ọ̀rẹ́ má ṣe má pè fún mi. báwo ni Kùránì ṣe sọ̀kalẹ̀ fún ànábì. ànábì ò rí Jùbìrìlù rí. ó yá báwo ni tó bọ́ síbi bẹ̀ yẹn kí n tó bọ́ síbi bẹ̀ yẹn ẹ jẹ́ ń sọ bí ṣìgìdì yẹn ṣe jẹ́ kí n. báwọn sábíà ń pè ní tẹ́fì máa sọ bí ṣìgìdì ṣe jẹ́ àníkẹ́ àti rí ní gbogbo àti ẹ dúró máa sọ bí ṣìgìdì yẹn ṣe jẹ́ ẹ jẹ́ kí n sọ kí ó clear sí àwọn tó wà ní comment section náà dé ó clear sí mi dáadáa ó dẹ̀ máa clear sẹ́yìn náà tí máa ṣàlàyé ẹ̀ nísìn ànábì Musa ẹ dúró náà fóònù mi báwo fóònù mi ò lè kó àjọ lára. ẹ máa fún wa lẹ́fídẹ́ǹsì ọ̀rọ̀ tẹ́ bá sọ o à ń gbọ́ yín. evidence òun náà ni máa fún yín nínú sọ́wọ́sì tọ́ ànábì wa Musa ànábì Musa ohun tó fà táwọn èèyàn fi ń bọ ṣìgìdì tọ́lá ìsọ láìlára ni pé ànábì Musa nígbà tí ó jẹ́ṣẹ́ fún àwọn ìjọ rẹ̀ tán àwọn ni àwọn sọ̀bì ìhùn náà àwọn tó máa ń bọ ṣìgìdì yẹn wọ́n wá ń sọ wípé. Musa ló jíṣẹ́ fáwọn sọ̀bì ìhùn nàbí. Musa ló jíṣẹ́ fáwọn sọ̀bì ìhùn. nínú kọ́tẹ́ ẹ̀ka yẹn ó dárúkọ Musa náà ṣe bẹ́ẹ̀ ti kàn sí. ẹ dúró kò lè dárúkọ Musa ṣebí kò sọ Musa. Musa ò dé Arab náà Musa ò dé bẹ́ẹ̀ yẹn. ṣe àsọ̀bìhún náà tó fi pọ̀ ní sọ̀bìhún náà ṣe é sọ pé wọ́n bọ ṣìgìdì ohun tí ọ̀rọ̀ yẹn ti wọ́ wá ni pé ànábì Musa ló jẹ́ iṣẹ́ fún àwọn yẹn àwọn ìjọ yẹn tó ń pè ní sọ̀bìhún náà ànábì Musa ló jẹ́ iṣẹ́ fún àwọn yẹn ìyẹn Mósè bó ṣe wá jẹ́ iṣẹ́ fún wọn. bàbá mi Ọlọ́run ẹ jẹ́ rán yín létí màtẹ́ ẹ̀ka ọ̀rọ̀ yẹ wọ́n ní àwọn ohun náà mú kí wọ́n lédè yìnbó yìí nígbà àwọn làwọn èèyàn tí wọ́n ní ìwé wọ́n dẹ̀ ní òjíṣẹ́ wọ́n gba òjíṣẹ́ wọn gbọ́ wọ́n lámì mìínú bì yí wọ́n gba òjíṣẹ́ wọn gbà pé Ọlọ́run wà. wọ́n gba òjíṣẹ́ kankan gbọ́ wọ́n gbà pé Allah òun ṣọlọ́run ṣe gidi ní Allah yẹn. ẹ jẹ́ dúró náà ohun tó fi gbà pé ànábì wà bẹ́ẹ̀ kò sánábì ni pé
wọ́n sọ fún Musa gbà yẹn pé ìjì alílà náà alíàtàn kàmá làwọn. ìbọn náà ti sọ fún Musa ṣé ẹ níwèé wọn lọ́wọ́ ẹ fi mọ̀ kí wọ́n sọ fún Musa. Kùránì náà ló wà. ẹ ṣe sùúrù ṣe rí àáfà àmì Ọlọ́run ṣe tẹ́bà tí kéèyàn tó sọ̀rọ̀ kó mọ̀ nǹkan tó fẹ́ sọ. àti ìgbà tí ń ti jọ sọ́lẹ̀ kan ń pé ṣé Musa rí Kùránì rí so ẹ jẹ́ kí n tuntun yín bi léèrè ǹjẹ́ Musa so òun ló kọ Kùránì sódà rí rí. Musa ò rí Kùránì rí but ó bọ́ lọ́wọ́ bá rẹ̀ sọ̀rọ̀ direct. ẹ wá ṣe sùúrù ẹ má wọrí ẹ fún mi lẹ́rìí yẹ ẹ fún wa ní tírà rẹ̀. àbá mi Ọlọ́run kẹ́ ẹ tó lọ. Musa ní tẹ́lẹ̀ pé Musa ò ní tírà kò ní ìtàn tí wọ́n kọ pé kò ìtàn nípa Musa ni inú Kùránì ní ìtàn Musa wà. Ibi ìtàn Musa ni àwọn sọ̀bí wọn náà yìí ti jẹ́ wá. àbá mi àwọn Ọlọ́run sọ̀bí wọn náà wà pẹ̀lú ẹ farabalẹ̀ ẹ máa gbọ́ wọ́n máa gbé jáde fún yín sìn oye prọfẹ̀tì tó wá tó bá wọn kìíní sọ̀rọ̀ tó súnmọ́ wọn pẹ́kípẹ́kí tó gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ oye ìmẹ̀yẹn Yahya ni tó ń pè ní John the Baptist oye so tí ò bá wá dá yín lójú kí wọ́n bá ṣáàṣì which prophet come for sapience wọ́n máa gbé wá fún yín pé Yahya John the Baptist so wọn ò dẹ̀ gbà fún prọfẹ̀tì kan kódà Yahya yẹn gan wọn ò believe ẹ̀ ẹni tó dẹ̀ wá fún wọn last nìyẹn oye so ibi tẹ́ ẹ̀dẹ̀ wá yìí gbogbo nǹkan pẹ̀lú evidence ni àwọn ò kí ń sọ̀rọ̀ pẹ̀lú orí ahọ́n lásán so yẹn so ọ̀rọ̀ láìláìlàlá òsìgìdì yẹn kò dẹ̀ kan Yahya rárá oye so àwọn kìíní ti ní nǹkan wọn tí wọ́n ń ṣe oye wọ́n dẹ̀ ti ń ṣe nǹkan kó tó di pé Muhammad wá gba ṣìgìdì yẹn lọ́wọ́ wọn kó tó gbé lọ Káàbà. ẹ wá jẹ́ ìsọ̀kan yẹn kan fún yín gbogbo ànábì ló mú láìláìlàlá wa ọkàn ni wọ́n ṣe mú wa ni. Ó yá. Gbólóhùn láìláìlàlá wọ́n ṣe mú wa kọ gbólóhùn láìláìlàlá àti kílẹ̀ kà ń bẹ̀ yẹn sí. Gbólóhùn láìláìlàlá ó ní wọ́n ń sọ láìláìlàlá ohun tó ń fa misquoting wá nísìn ohun tó ń fa misquoting tí a fi misquote ara wa ni pé èdè ló ń dààmú àwa èmi àti yín báyò èdè ló ń dààmú. àmì Ọlọ́run ẹni sùúrù nínú tẹ́ ẹ̀ka yẹn báwo ló ṣe ń sọ báwo náà ṣe ń sọ ó ní wọ́n ní láìláìlàlá bíbẹ̀ kọ́. Àní èdè ẹ̀dùn náà èdè ṣé àwọn Lárúbáwá yàtọ̀ sí Hebrew Yahya ṣe dákọ̀ yìí èdè rẹ̀ yàtọ̀ sí èdè tí àwọn Musa ó yàtọ̀ sí ti Isa bí wọ́n ṣe máa pe láìláìlàlá wọn ó máa yàtọ̀ síra wọn kì í ṣe pé ó máa bá ṣe mọ̀ pé àwọn sábíàsì wọn padà wá sí ilé àràbù tó ṣe pé sáìdì ilẹ̀ àràbù ni wọ́n wà tí wọ́n ti ń ṣe sìgìdì yẹn ṣe mọ̀ bẹ́ẹ̀. Lárúbáwá náà ni wọ́n tẹ́lẹ̀ náà. nígbà táwọn ń ṣe Lárúbáwá wọn wá náà sọ láìláìlàlá ẹ wá lédè tún yàtọ̀ kí ló fẹ́ jẹ́ ó yàtọ̀. wọn náà ti mọ sọ fún pé ṣẹ́rí láìláìlàlá yẹn èdè kan ní tó yẹ sí pé tí Yorùbá ó bá pè yóò ní pé kò sọ́ba kan àfọlọ́hún tí English ó bá pè yóò ní pé there is no God. bàbá àmì Ọlọ́run ẹ ṣe sùúrù láìláìlàlá kò sí gbólóhùn ọba nínú ọ̀rọ̀ yẹn ìyẹn àkọ́kọ́ ẹ̀kejì ni pé àtijọ́ establish ẹ̀ pé àwọn tó ti kọ́kọ́ ń kírun yẹn kó tó di kí Muhammadu ó jàgbà lẹ́yìn mùsùlùmí fi ń ṣe léèlì àwọn abọ́ṣigidi ni ẹ ṣe sùúrù nínú kẹtẹ àwọn ó wà níbi bẹ̀ àwọn abọ́ṣigidi yẹn tán bọ́ṣigidi Allah àwọn ni wọ́n ti ń kírun àbí tí wọ́n dẹ̀ ti kọjú sí Káàbà. ẹ jẹ́ ń béèrè kankan lọ́wọ́ yín ẹ ti ń béèrè lọ́wọ́ mi látàwọ̀ ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín. ẹ jẹ́ kí n sọ léde lẹ̀. ẹ jẹ́ kí n béèrè nǹkan lọ́wọ́ yín kí n béèrè tọ̀ àwọn abọ́ṣigidi yẹn kí ló dé tó fi ń bọ́ṣigidi tó dẹ̀ fi sọ láì lẹ́la. gẹ́gẹ́ bí ìbéèrè yín gbólóhùn láìláìlàlá ó máa kọ́kọ́ jáde lẹ́nu àwọn sabians yẹn bìlíìfù wọn kẹ̀dẹ̀rẹ́ kí ni bìlíìfù wọn wọn ò ní bìlíìfù nínú anything tó jẹ́ prophet so yẹ báyìí now ṣìgìdì wọn yẹn oye so ṣìgìdì yẹn wà sacred sí wọn gan oye wọ́n dẹ̀ ní bìlíìfù wọ́n dẹ̀ ṣìgìdì yẹn ni wọ́n ń pè ní kò sí ṣìgìdì kankan àbàlá ṣìgìdì yẹn ti gbalẹ̀ kó tó di pé Muhammad dé oye ó dẹ̀ ajá kì í ṣìgìdì yẹn mọ́ ọ lọ́wọ́ òun kàn fi Muhammadu Rasulullah kún ẹni sùúrù ṣẹmọpẹ́yìn náà sọ pé ó wá fi àwọn nǹkan kan kún nínú àwọn tó wá fi kún ni Muhammadu Rasulullah. òun ló fa atrocity tó fa wàhálà. ìbéèrè mi ṣe pọ̀ ẹ̀kan mo ti gbọ́ àwọn tó bọ́ ṣìgìdì yẹn nísìnyí kí ni ìdájọ́ wọn. ìdájọ́ kí ni. ìdájọ́ pé ó tọ̀ ṣé wọ́n wọ ọ̀nà àbí wọ́n wà àlùjánnà. no ṣìgìdì yẹn ló máa sọ tó máa wọ
ṣe mọ̀ pé ṣìgìdì yẹn ni aláwù so òun náà dẹ̀ òun ni wọ́n dẹ̀ ṣe láì lẹ́yìn láwù fún so ṣìgìdì yẹn ló máa ti tàmí jìgìdì yẹn gbọ́n wọ́n ń jà sí báyìí ẹni sùn mo ń gbọ́ yín. wọ́n ń jà sí báyìí so ṣìgìdì yẹn gangan ni main point gangan. main point kan tó fẹ́ dájọ́ wọn. so ṣìgìdì yẹn nìsín ó ti wá dún ẹ̀yin fúnra yín ti bá nìsín nínú tẹ̀síìrì pé tọ́ o báwo lẹ tiẹ̀ ṣe kọ́kọ́ fíìlì yẹn bẹ́ẹ̀ tiẹ̀ kọ́kọ́ gbọ́ for the first time pé láìláìlà dáwù ó yẹ ibẹ̀ yẹn táwọn ìyá wa máa ń fi làá fi wọlé Muhammad dúró tó máa fi ń kọrin yẹn kọ́ ni pé ẹnu àwọn abọ́ ṣìgìdì ló ti kọ́kọ́ jáde èmi nìyẹn ẹlẹ́ẹ̀kejì àwọn ṣìgìdì ti ń kírun ẹlẹ́ẹ̀kẹta àwọn abọ́ ṣìgìdì wọ́n ti ń. ṣe wá rántí àyà yẹn ta kà wípé man amana billahi. àwọn náà ìyẹn làlámù òwò ẹ̀ tí gẹ̀ ẹ̀ bàbá yìí. ohun tí mo sọ fún yín pé ohun tó fi ń bọ ṣìgìdì ohun tó fi ń bọ ṣìgìdì ni pé ẹdùn o ẹ jẹ́ n clear nǹkan kan fún yín ohun tẹ́lẹ̀ fi ń pe ṣìgìdì yẹn pé wọ́n bọ ṣìgìdì lọ́dọ̀ tèmi wọ́n bọ ṣìgìdì o Ọlọ́run náà ni ohun tó ń sọ fún ànábì wọn nígbà yẹn ni pé àwọn fẹ́ rí nǹkan táwọn máa bọ wọ́n fi gbé ère síwájú nígbà yẹn ní Musa. Musa ló sọ fún. Musa ok ẹni tó ẹ máa gbọ́ ṣèbẹ́ tí kọ́kọ́ dá yín lójú báyìí pé ṣìgìdì kan wà o tí wọ́n táwọn sábíà ń gbé síwájú tán dẹ̀ ń ṣe láìláìláìlá. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ ń kírun fún. wọ́n ń gbàgbé Ramadan fún. wọ́n ń ṣe hajj fún. kí nìyẹn ò dẹ̀ tọ́ ohun tí mo fẹ́ tà yọ kí nìyẹn ò tọ́. wọ́n sátàfà àti mọ́rúwá fún wọ́n dẹ̀ ṣe láìláìláìlá fún. wọ́n sásàkà àti mọ́rúwá fún wọn o. ṣé ká fún yín léèrè pé wọ́n ti ń sátàfà àti mọ́rúwá tí Muhammadu tó dé. wọ́n ti ń sakọ́ tó kí Muhammadu tó dé bọ̀. ṣé Muslim wà lọ́wọ́ tó ń ṣe ni ṣé Muslim lọ́wọ́ tó ń ṣe tẹ́lẹ̀. Muslim kí lẹ sọ. ṣé Muslim làwọn tó ń sàṣàfà àti mọ́rúwá tẹ́lẹ̀ tí Muhammadu tó dé. ìjọ Ànábì Ibrahim ló gbé sàfà àti mọ́rúwá dé. no a ní ṣe Muslim làwọn tó ń sa ẹ̀kan dá Muslim ni wọ́n àwọn alẹ́gbẹ́ wọn kì í ṣe Muslim ok ẹ fún wa lẹ́gbẹ́ Muslim ni wọ́n àwọn alẹ́gbẹ́ wọn kì í ṣe Muslim ok màá gbé jáde nsìn ẹ máa tẹ̀síwájú lọ máa gbé jáde ẹ̀yà. Muslim ni wọn bọ̀tọ̀ kì í ṣe mùmìnì because ìyàtọ̀ wà nínú mùmìnì àti mùsùlùmí. ìyàtọ̀ wà láàrin mùmìnì àti mùsùlùmí. ẹ máa fẹ́ àwọn tí wọ́n ti ń ṣe òkè àràfà tẹ́lẹ̀ ṣé Muslim ni wọ́n tá ti ń ṣe àjì tẹ́lẹ̀. Muslim ni wọ́n. àwọn tí wọ́n ti ń pa ẹran ní Mínà ṣé Muslim ni wọ́n. Muslim ni wọ́n. àwọn tí wọ́n ń yí Káàbà po tẹ́lẹ̀ kí Islam tó dé ṣé Muslim ni wọ́n. Muslim ni wọ́n. àwọn tí wọ́n lọ sí standing ovation àwọn tó ń lọ ṣe standing ovation ṣé Muslim ni wọ́n. Muslim ni wọ́n. àwọn tí wọ́n ń farun ẹ máa gbọ́ àwọn tí wọ́n ń farun fún Hussein ṣé Muslim ni wọ́n. Muslim ni wọ́n. good oye now àwọn tí wọ́n wá àwọn tí wọ́n wá kó ẹ máa gbọ́ àwọn tó ń gbọ́ nìyẹn ẹdúró náà wọ́n tẹ́lẹ̀ gbọ́ nìyẹn wọ́n tẹ́lẹ̀ gbọ́ nìyẹn but gbogbo wọn kò ṣe mùmìnì. àfọ àmì Ọlọ́run ẹni sùn àwọn tó wá kó ṣìgìdì 360 sí Káàbà ṣé Muslim ni wọ́n. àwọn yẹn ò kì í ṣe Muslim. àwọn ẹ máa wá gbọ́ àwọn tí wọ́n tẹ́ ẹni wọ́n ṣe Muslim yìí àwọn náà ń ṣe gbogbo iṣẹ́ tà ń sọ yìí. Ayamadéleke ẹ bá wa ṣí Sahih Buhari 1648 ẹ jẹ́ ká fi hàn wọ́n tí Islam tó bẹ̀rẹ̀ ni wọ́n ní Muslim làwọn tó ń ṣe àwọn tó ń yí Káàbà kan náà tẹ́lẹ̀ tí Islam tó bẹ̀rẹ̀ gbogbo wọn kì í ṣe Muslim so tí sábíà yẹn wọ́n ti yanjú ẹ̀ má yẹ ká máa tún padà sẹ́yìn mọ́ fún wọn. ẹ jọ ẹ kálẹ́ o. ẹ kálẹ́ Derrick. kálẹ́ sà. mi kì í ṣe Muslim ẹ jọ bọ̀ ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ. ẹ̀dẹ̀ ń sọ látẹ̀kàn pé ẹ̀rù ń bá wọn àti gbẹ̀yìn gbàdá kì í ṣe Muslim. ẹ jọ ó ní nǹkan tí mo fẹ́ sọ. ẹ jẹ́ ká ṣe tó ń gbà yẹn ní sùúrù náà so ẹ jẹ́ ká fa yẹn ka Ayamadéleke. àmì Ọlọ́run ẹ gbé sókè. naam wọ́n ní àdásà náà ó bá wa sọ Ahmad ọmọ Muhammad wọ́n ní àbáwá náà ó bá wa sọ Abdullahi àbáwá náà Asim bá wa sọ kọ́lá kólé sọ lè Anas bin Malik wọ́n ní mo bá Anas bin Malik sọ ọdẹ aláwọ̀ ní kọ́lá bá yẹn sí wọ́n ní àkúntún tẹ́kọ̀ọ́ òun náà ṣáyà bára sọ̀fà wọ́n ní ṣé ẹ̀yin kọ kí àwọn jẹ Sàfà àti Marwa kọ́lá náà wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n lè ní àná nítorí pé Sàfà àti Marwa tẹ̀lé yẹn káná tí mísà ayé jahiliyat ó ti wà tipẹ́ láti ní ìṣesí àwọn aláìmọ̀kan àtà anzalallahu tí Ọlọ́run wá fi gbé ìlànà rẹ̀ dé nínú Al-Qur'ani ni pé inna Safa wal Marwata min sha'airillahi ó ní ká máa sá Sàfà àti Marwa yẹn níbi iṣẹ́ Ọlọ́run ló wà famani hajja li baita ẹni bá ṣe ájì lọ sílé Olúwa tó gbé wọlé Olúwa àwọ̀ ìtàmà àbí ó ṣe ń múra fala junaha alayhi kò sí ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ à ń yàtọ̀ wá fàbí ìmọ̀ kó lọ wá pé ká méjì ọ̀yá kí lè fẹ́ yọ ń bẹ̀. àwọn tí wọ́n ṣe tẹ́lẹ̀ ṣe Muslim ni wọ́n gẹ́gẹ́ bí nǹkan tẹ̀ka. Muslim ni wọ́n.
nǹkan tẹ́ ka tí gbogbo wa gbọ́ yìí ẹ̀jẹ̀ fún ọmọ ìkí ọ̀gá o. ẹ̀dùn ẹ̀rẹ́kẹ́ mo sọ kíní kan pé àmì ọlọ́run ọ̀tọ̀ ni ká jẹ́ mùsùlùmí ọ̀tọ̀ ni ká jẹ́ mùmínì. àmì ọlọ́run ẹ máa gbọ́ béèrè tèmi àti ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí gan mùsùlùmí ni ẹni sùúrù mo kè mùsùlùmí ẹ béèrè pé why ẹ béèrè pé why ẹ béèrè pé why ẹni sùúrù ẹni sùúrù ẹ béèrè pé why ẹ béèrè pé why náà ẹ béèrè pé why ẹni sọ bẹ́ẹ̀. ok why. mùsùlùmí ìtumọ̀ mùsùlùmí ni pé ẹni tó bá gbà pé ọlọ́run wà tó ju kájú sí pé ọlọ́run wà. ms ẹwọn ẹ máa délé ẹ jẹ́ kí wọ́n mọ ìyàtọ̀ Allah pẹ̀lú ọlọ́run that's the only thing that's the only thing tí ẹni tí kọ́kọ́ mọ̀ pé ṣìgìdì kan wà tó ń jẹ́ Allah very simple so ẹ jẹ́ kọ́ mọ̀ wọ́n sì ń gbé síra wọn ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé Allah. tẹ́ bá wo comment section wọ́n ní Nàìjíríà pàwọn tó wà lọ́tí ń drop so ẹ ṣe pápápá pẹ̀lú Allah pẹ̀lú ọlọ́run fún wọn. ẹ sáré ṣe nǹkan ó yá ẹ bá mi gbé àdìtì àmàdélé gbé àdìtì Sunnah Nisaa 5379 yẹn ẹ gbé síbẹ̀ fún wọn àmàdélé kìí ṣe wà ń bẹ̀. bẹ́ẹ̀ni. ẹ bá abẹ́tí fẹ́ sùn ni. no. Sunnah Nisaa 5379 ẹ bá wa gbé fún wọn kí wọ́n kà ká jẹ́ gbé alájáde ká play fídíò jà fún wọn so it's very simple. ok ẹ fẹ́ ṣe ẹ busy ni. no mi busy. ẹ mọ̀ pé yẹ kẹ́ gbé sí background kọ́ lè rí dáadáa tí wọ́n á rí báyìí. so wọ́n máa bá yín gbé àmì ọlọ́run wọ́n máa bá yín gbé ok ẹ̀yin yẹn wá táìmù wo ni wọ́n máa ń drop àwọn ti Nàìjíríà. 12 èrò 12 náà ti lù náà. ìgbà míì 2 ìgbà míì 1 kò sí bẹ́ẹ̀. but TikTok eléyìí Naija mo ti ṣì náà. ó dàbí pé location lè ti change o. àwọn èèyàn ní I'm still here from Naija wọn kàn ní 1 a.m. and 12 làwọn ilé. ó yá àfa ẹ sáré ka àdìtì yẹn àfa ẹ ṣe. wọ́n ní innal muqsitina inda Allahi ta'ala ala manabir min nuri ala yaman rahman allazina yadiluna fi hukmi wali wa man walu. wọ́n ní innal muqsitina àwọn ẹni tí a pè ní àwọn tó ṣe dáadáa inda Allahi àwọn tó ń ṣe déédéé lọ́dọ̀ Ọlọ́run ọba ta'ala ọba àlekíọ́lá ala manabir lórí mímbàrí wọn min nuri náà ni àwọn tí wọ́n wá láti ibi ìmọ́lẹ̀ aláyẹ̀mí ní ramani tó yẹ pé orí apá ọ̀tún ọba àdìkíọ́lá ayé ni wọ́n wà alẹ́zìnà àwọn tó yẹ pé yáàdì lónà fi ó kíni yìí wọ́n ṣe déédéé níbi ìdájọ́ wọn wàhálì yìí àti níbi àwọn aráalé wọn wọ́n máa ń wá lú wọn jákùn bẹ́ẹ̀ kí lẹ́ fẹ́ mú bẹ́ẹ̀ wọn kò sọ̀rọ̀ ọ̀yà kíní bíbà kò sọ̀rọ̀ sọ̀fàtì mọ́wá. ẹ tún nǹkan tẹ ẹ kà sáà ibo ni wọ́n ní ọwọ́ Allah wà nínú nǹkan tẹ ká ọwọ́ Allah méjèèjì. kì í ṣe pọ́wọ́ o wọn ò dákọ̀ wọ́ àlámà àwọn tó ẹdún náà àyínà demokirisitina àwọn tí wọ́n ń ṣe déédéé ìdàlá lọ́dọ̀ lọ́wọ́ ọba àlámà náà bí lórí àwọn mẹ́mbà àwọn àfáà ló ń bá wíyẹn o wípé àwọn àfáà àti àbáwọn pásítọ̀ gan tó ń wà lórí mẹ́mbà wípé à ń pe èèyàn sí ẹ̀sìn àbí pé à ń ṣe wáàsí fún yàn nínú níbi ìmọ́lẹ̀ ni wọ́n máa wà aláyẹ̀mí ní láì apá ọ̀tún ọlọ́run bàbá yìí ni wọ́n tò sí tọ́ bá ní kọ́ máa tò níjọ́ gbẹ̀dàlẹ̀ kíámà àwọn alẹ́zínà àwọn tó yẹ pé yáàdì lónà fi wú kíni yìí wọ́n ń ṣe déédéé níbi ìdájọ́ wọn wàhálì yìí àti ládọ̀ àwọn ará ilé wọn wà máa ń wá lú wọn ọ̀dà nǹkan pọ̀ mọ́ nǹkan ohun tí wọ́n sọ níbẹ̀ wọn nìyẹn o. ó wá ní pé ọwọ́ tún méjì ẹ̀ tí túlẹ̀ mọ́. olóòkè fún ọlẹ̀ ẹ máa tú lọ ẹ̀ tí túlẹ̀ kọ́lá muhammadu anabi muhammadu sọ pé fi àdéhìsì nínú ọ̀rẹ́ wá kèlè tá àwọn táwọn wí yìí àwọn méjì táwọn wí yìí yàdé yẹmíìnù apá ọ̀tún ọlọ́run ni wọ́n tò sí. ṣé nǹkan tó wà ń bẹ̀ ni àfà. ohun tó wà ń bẹ̀ ni. nǹkan tó wà ń bẹ̀ ni ẹ ṣọ́. wọ́n lọ́wọ́ àlá méjèèjì ọwọ́ ẹ̀ méjèèjì. ẹ máa gbọ́ àfà àmì ọlọ́run. àwọn méjì tá à ń sọ yìí tí mo ní pé Christian àti Muslim tí mo ní pé àwọn tó ń pèpè sójú ọlọ́run ọba fi ukimi yìí níbi ìdájọ́ wọn. àfà ẹ̀dùn ṣe ń mọ̀ ṣe ń lo tẹ̀kíyà ni àbí ẹ̀kàn parọ́ ó dáná wọ́n ní apá méjèèjì ó dáná ẹyẹ parọ́ and it's very bad. ibo ni Christian wà ń bí bàyà. it's very bad. ẹyẹ parọ́ náà. mo ní wákìlì ta yàdé. àfà mi ọlọ́run kí ni tá bá ní yádù ọwọ́ kan tọwọ́ bá jẹ́ méjì kí náà máa pè é. yàdé ni. yàdé nùnù yẹn ṣe mọ̀ pé wọ́n yá nígbà tó ti jẹ́ méjì no táwọn afẹ́ lòdọ̀ mírù kí náà máa pè yàdé ìrì ọwọ́ rẹ̀ méjèèjì mùsànà yẹmíìnì ó wà lápò ọ̀tún. láwọbá ṣẹ́gi tútù láwọbá yẹn ni kò wá tútù láwọbá yẹn lẹ́tí wá ṣe mistake yẹmíìnù tó wà pọ̀ sí wọ́n ṣe kọ́ ṣìmọ́lì síbẹ̀. ẹni sùúrù
yàdéhì mọ̀ túmọ̀ yàdéhì ni ọwọ́ rẹ̀ méjèèjì ọwọ́ méjèèjì yàdéhì ọwọ́ rẹ̀ méjèèjì yẹmínú yẹmínú ó wà lápá ọ̀tún. wọn náà mò ń sọ pé apá ọ̀tún ni wọ́n tò síṣẹ́ wọ́n tí mo sọ fún yẹn. ẹjọ ẹ bá gbé ìbò ẹ fún wọn bóyá máa rí yẹn ká kílítà yàdéhì ọwọ́ ọ̀tún ọwọ́ rẹ̀ méjèèjì yẹmínú ó wà lápá ọ̀tún which is ọwọ́ Allah méjèèjì but no àwọn ni tí wọ́n ṣe dé apá ọ̀tún ni wọ́n tò sí òun tó ń tún níbẹ̀ yẹn. àmì Ọlọ́run ẹ ti ní ẹ máa gbọ́ ó ní kílítà yàdéhì ọwọ́ rẹ̀ méjèèjì yẹmínú wà lápò ẹ wá wo ẹja wo English yẹn káwọn ará yìí bá wà kà. And both of his hands are right hands. ẹ tún fẹ́ sọ sí yẹn. And both of his hands are right hands. ẹ sọ sí. báwo ni ọwọ́ méjèèjì ṣe máa wà lápá ọ̀tún ẹ̀yin náà ẹ̀ka láyé mi àti. ẹ máa gbọ́ ẹ ní sùúrù àmì Ọlọ́run ṣe é mọ̀ pé n tá à ń sọ yìí ṣìgìdì tá a bá ní ṣìgìdì kẹ̀dẹ̀rẹ́ kò sí ẹni tó ní ṣìgìdì ló máa decide bó ni òun ó ṣe ṣe nǹkan. ṣe ṣìgìdì rẹ̀. So ẹ má béèrè pé bó ni ọwọ́ rẹ ṣe máa lọ bẹ́yìn ṣe rí ẹ̀yìn wọ Ọlọ́run ẹ máa gbọ́ ẹ ní sùúrù Ọlọ́run ló máa rí òun rí ṣe rí báyìí. èmi ò tẹ̀ bá ń fà yín o. àmì Ọlọ́run ṣe wojú fún yín Allah tẹ̀ ń kírun fún tẹ̀ ń ṣe Allahu Akbar tẹ̀ ń tọrọ àforíjì lọ́wọ́ astaghfirullah tẹ̀ ń ṣe bismillah Allah yẹn ni ọ̀hún tẹ̀ kà sí pé ọwọ́ bẹ́ẹ̀ ni Allah yẹn ni ṣìgìdì Allah táwọn sábíànsì ń kírun fún tẹ̀yin náà ń kírun fún lẹ́nu òun. ẹ dúró. ẹ má jẹ́ kó pẹ́ ms kọ́mọ́ àwọn láìkì yàrá. ẹ kàn gbé síbẹ̀ ẹ gbé síbẹ̀ padà ẹ gbé síbẹ̀. rárá ó ní TikTok ní authority àfà mi Ọlọ́run nínú tẹ kọ́kọ́ kà. ṣé ká play video yẹ ká tó continue. bẹ́ẹ̀ ni ẹ ká tẹ̀sí play video fún bóyá ìyẹn àti ìjẹ́ kan tún ó yẹ wo video tó fẹ́ play fún yín yìí. We believe that both of the hands of Allah are what? كلتا يديه يمين. Both of them are right. How? I don't know. Don't try. The hadith says very clearly that both his hands are right. Allah described in the Quran that he has two hands when he addressed Iblis, Satan. And he told him, what prevented you from prostrating to what I have created with my two hands? So this is what Allah described himself. Allah says in Surah Al-Qalam that on the day of judgment, Allah Azza wa Jal would uplift and show his leg. The Quran says that Allah has one eye, and another ayah says he has multiple eyes. Whatever Allah says, whatever the Prophet says, we believe in it and we affirm it without thinking too deeply about the actuality of this action. àwọn tí àfa àmì Ọlọ́run àwọn tí wọ́n gbé ẹ̀sìn wá fún wa náà ń sọ̀rọ̀ yẹn ẹjà wọn yàn náà ká kọ́kọ́ gbọ́. ẹ jẹ́ bẹ́ẹ̀ kan lọ́wọ́ yín ṣígìrì tẹ́ fi hàn mí yẹn ṣó lè sọ̀rọ̀. ṣígìdì yẹn ò lè sọ̀rọ̀ o. ṣá ó yẹ bí igbe Quran no ó fẹ́ nǹkan tó try àti sọ ní pé Quran Allah yẹn ló sọ ó yẹ àmì Ọlọ́run. kò lè sọ̀rọ̀ o. ṣígìrì tẹ́gìhùn ṣe wá ní pé Allah ló dá gbogbo àpọ́nà ló dá ọ ṣó lè dá nǹkan kan ṣe bí nǹkan tán dá ni. ẹ wo ibẹ̀ ẹ máa gbọ́ ìdí táwa fi wà ń bí nìyẹn ilé kéwù níbi ẹ máa gbọ́. ṣé rí gbogbo tó wà nínú Kùránì yẹn yẹn àtàdí àdígbà àtàwọ̀ àti kòkò bàbá sásùn gbogbo ẹ̀ yẹn kílè mù ní irọ́ burúkú ni ẹ wà bí mi pé wáì tẹmọpẹ́yìn náà ní ṣe wáì lẹ́ẹ̀kan ẹ̀yin náà ṣe wáì nìsín ẹ ṣe wáì. òun ni pé ànábì ó kílè mù pé bóun ṣe wáyé òun gba wáyé ó wá wà nù Kùránì tí wọ́n sọ pé ànábì inú ọkàn rẹ̀ ni Kùránì ń sọ̀kalẹ̀ sí. ìyẹn jẹ́ kó kọ́kọ́ yé wa pé inú ọkàn ẹ̀ báwo èyí tó jẹ́ lẹ́ẹ̀kejì. ibo nìyẹn ti sọ pé inú ọkàn rẹ̀ ló ti ní ọsàn. evidence wà nù Kùránì ìyẹn lè yàn kéré ẹ máa gbọ́ èyí tó jẹ́ lẹ́ẹ̀kejì ni pé gbogbo nǹkan tí àwọn tẹ̀síwájú ìyẹn àwọn bọ̀dá àwọn Kristẹni gbogbo tó wà nù Bíbélì wọn yányán ló wà nù Kùránì náà ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé Kàdíjà ìyàwó ànábì Kristẹni ni. Abọ òrìṣà ní kó tó lè pàànà bìdẹ Kristẹni kó tó lè pàànà bìdẹ ó dẹ̀ gbà fànàbì. ẹ sá mọ̀ pé Kristẹni ni. ó dẹ̀ gbà fànàbì. so gbogbo tó wà nínú ibẹ̀ yẹn ànábì ó ti lọ sọ́dọ̀ Àdíjà wọn ó ti sọ sítórì yẹn fún tó bá dé wọn sáà síbẹ̀ yóò kàn ti jù lọ ni pé wà yìí ti dé yóò bá wí jáde wọn kọ́ lẹ̀. now ìtẹ́yìn yóò wà fi kọ́ fáwọn. ibo ni ẹ̀rí yẹn náà wà ìpàdé Kàdíjà ló ń sọ fún.
ẹ̀rí yẹn náà wà nílẹ̀ kó lè ṣe rí ẹ̀rí mọ̀ pọ̀ nílẹ̀ bí yẹpẹ o. Oya. Náà ní ìsinmi ẹ̀ ní tó wá wà níbẹ̀ ni pé ǹjẹ́ lẹ́fídẹ́ǹsì kankan tẹ̀lé fún wa pé ànábì o ó gba kùránì wá lọ́wọ́ sọ́wọ́ àbí ẹnìkan wí àbórí jùbìlì ìlú ni. Pé kí lẹ́fídẹ́ǹsì wà tẹ̀lé fún wa pé ànábì rí jùbìlì ìlú ni. ó wà náà lè kọ́ra ni. Ẹ fún wa. Any evidence? Ẹ ṣàṣẹ tẹ̀síìrì ẹ̀ máa ṣàlàyé ẹ̀ fún yín wà núrù ṣẹ́rí wà wúhù tó wà mẹ́ẹ̀ jìbìrìlù ló ń jẹ́ bẹ́ẹ̀ nàzálà máa wú ó sọ̀kalẹ̀ bá ànábì pẹ̀lú nǹkan yẹn kí nìkan tó sọ̀kalẹ̀ pẹ̀lú bá ànábì kùránì ló ń jẹ́ bẹ́ẹ̀ wà wúhù lẹ́zí nàzálà máa wú ọ̀yà wà wúhù lẹ́zí nàzálà máa wú àkọ́kọ́ nìyẹn ó ní wà máa nà zálẹ́nàkà ilá mubashira. àkọ́kọ́ ni kí ni sọ́bi tó wà. wà wo omi ọ̀rán ti sùúrà tó wà bọ̀. ẹ máa lọ wo ni ọ̀pọ̀ ẹlẹ́rìí ni kó jẹ́ pé. òun náà ni wà wú ùlẹ̀zí òǹzílà máa wú. èmi ló lè wà ẹ ṣí Kùránì yín kẹ wo àyà yẹ àti verse. mi ò rántí àyà tó wà àfi tí wọ́n fẹ́ kó níbẹ̀ kí n lọ sáṣẹ̀ ní nínú Kùránì mi tó wà ní orí fóònù. yóò ṣẹlẹ̀. wà wú ùlẹ̀zí òǹzílà ẹni tó bá ní Kùránì bẹ́ẹ̀ ti Kùránì àwọn Kùránì tó máa ń ké lórí fóònù yẹn kó sáṣẹ̀ síbẹ̀ wà wú ùlẹ̀zí òǹzílà ó yá ìparí sọ́ọ̀tù ìsirayì ó yá ká tó bọ́ síbi ìyẹn náà èyí tẹ̀ pọ̀ mbẹ̀ nínú sọ́ọ̀tù ìsirayì ẹ dúró nínú sọ́ọ̀tù ìsirayì níbi àyà ẹ dúró níbi àyà 100 gangan ó ní wákòwé àánà àǹzálínáhù lítẹ̀kìrá àwù alánàásì alámúkísìn ó yá nínú Kùránì. gbogbo jẹ́ ẹ sọ bí tí ànábì ti rí jùbìrìlù fún wa tó máa sọ fún wa pé tó ó rí jùbìrìlù. ìyẹn tó ṣe wá le ìyẹn ṣe wá le ẹ lọ́wọ́ nínú sọ́ọ̀tù ṣáínà ṣáínà náà tó wà ìsirayì lòun náà tó wà. kílẹ̀ pé sọ́ọ̀tù ìsirayì èyí tá máa kàn kátó kan sọ́ọ̀tù káf. ó yẹ kẹ́ sọ́ọ̀tù lè ṣìráyà bí. sọ́ọ̀tù ìsirayì. ibo lẹ́ni gbé yín lọ náà àti jẹ́ kẹ́ni mọ̀ pé ẹlòmíì wà bẹ́ẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ aláṣigidi ni ó ní ọwọ́ ọ̀tún méjì gbogbo Kùránì yẹn kò kí ń ṣe ẹni sọ bí ṣígidi yẹn sọ̀rọ̀ a sọ fún pé ṣígidi ò sọ̀rọ̀ Kùránì fún ara ẹ̀ aláàkọ́ ló sọ náà ẹ farabalẹ̀ àmì Ọlọ́run calm down Kùránì nǹkan tó wà nù Kùránì ṣáàlà ló sọ ni àbí Muhammadu. Ọlọ́run ló sọ. ẹ má máa a ti jẹ́ kẹ́ ẹ mọ̀ ń sìn pé Ọlọ́run ò kì í ṣàlà Allah ló ń sọ̀rọ̀ nù Kùránì kò kì í ṣe Ọlọ́run Ifá ló ẹ farabalẹ̀ Ifá ni àwa gbà tó jẹ́ ohun Ọlọ́run Olódùmarè kò kí ń ṣe Kùránì ni ohun Allah according to you Muslims nǹkan tá a wá ń sọ fún ẹ ní wípé hold on calm down hold on please nǹkan tá a wá ń sọ fún yín ni wípé gbogbo nǹkan tí wọ́n kọ sínú Kùránì gbogbo ẹ̀ jáde láti ẹnu Muhammadu ló sọ wípé Jibril sọ pé ẹbẹ lómi sọ̀rọ̀.